ti ní issue. Wọ́n ti jail àwọn guys Kasara ti boss sir. What? I am telling you, sir. And then to what behind the issue, Cynthia, sir. That same Cynthia? Yes, sir. Boss, am I being Keep quiet! I'm sorry, sir. I need quiet moment. Sir. Hey, Joe, move that one! Yàtọ̀ sí pé mo jẹ́ ọ̀rẹ́. Cynthia náà dẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi. Èmi gẹ́gẹ́ bí agbófinró, inú mi ò dùn sí nǹkan tó ṣẹlẹ̀. Inú mi ò lè dùn. But mo fẹ́ kó fọkàn ẹ balẹ̀. Ìwọ náà mọ ibi tọ́rọ̀ rẹ̀ ti dé dúró. Ó mọ̀ pé ọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ àwa ọlọ́pàá already. Àwọn kan dẹ̀ náà wà ní charge case. I think I should be able to do something. I will talk to a few of my friends. I will go to my shade, then I'll pick it up from there. Nǹkan tí wàá kọ́ ṣe fún mi tó bá ti di láàárọ̀ la, kó jẹ́ kí mi àti Èrìà ká jókòó. Wàá sọ ìrìn Cynthia fún mi gangan. Gbogbo orin yẹn láti ilé lọ surface. Then I think I should be able to do something. And I want to assure you right now, these people, that person or persons, don't perpetrate evil, shall be brought to book. Okay? My current bother. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé ibi tó wà ààbò tó péye wà fún. Kò sí nǹkan tó máa ṣe. Àfilẹ̀ àlọ́ òtítọ́. Òtítọ́ ó máa lékè lọ́jọ́ kan. Alágbára ayé òde rọra ṣe o. Ìwọ ló lò ní ọ̀la ń kọ́. Bógún bá jẹ lọ, ọgbọ̀n á jẹ bọ̀. Àṣesílẹ̀ làbọ̀ wá bá. Amòfin kì í rúfin. Amòfin kì máa ń rúfin. Kì máa ń rúfin. Amòfin kì í rúfin. Ìwà lẹ̀ṣọ́ ẹni. Ìwà ṣe kókó. Irọ́ bá lọ fógún ọdún, bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù. Irọ́ bá lọ fógún ọdún o, bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù. Ibi ìbàlẹ̀ wá jókòó sí ni. Ó tún wo yín gbogbo nílé mọ̀ rí. Ẹ tún wá ronú bí báyìí. Bọ̀dá mi kò ń ṣe nǹkan tó kàn lílé yìí. Ẹ̀yin tẹjọ́ kùnrin láàrin wa. Tó yẹ kọ́kàn yín lè kẹ́ máa fọkàn wá tó kù bá lè ṣe báyìí. Báwo lára máa ń dùn sí? Ìyá ìṣòro ọbẹ̀ bàbá má jẹ́ ìjìyà. Mami ń kọ́. Bí ara wọn tiẹ̀ máa balẹ̀. Kò balẹ̀ kó yàn stop bẹ́ẹ̀ lára wọn bẹ́ẹ̀ ń gbóná. Kò dẹ̀ ṣe tún gbogbo nílé owó kò tẹ̀ pẹ̀rẹ̀ ọ̀kan báyìí tí mo lè lò fún ọ. Torí ẹ̀ mo ṣe ń wáyé kiri. Ṣé kí n sọ pé màámi ò try tó ni? Ṣèbí níbi kò sí náà ni wọ́n ti tiraka tó fi rán mi lọ léèrè. Mo lọ school kan, mo graduate, mo tún ríṣẹ́. Ọjọ́ wo ni màámi fẹ́ jẹ ọmọ? Ṣó dìgbà tó bá tó kú lọ́kọ́ máa lórí ọmọ jẹ ni? Ọlọ́run mi jẹ́ màmá sọ̀rọ̀ báyìí. Ìyá máa sọ fún nǹkan kan láti ẹ ṣe jẹ́ ká máa gbàdúrà gbogbo pọ́n lóhun tó wà lókè onídáradá ṣòro wa. Bọ́dá mi ti tó. Ẹ wo ìjà máa lọ nílé. Máa lọ máa bá. Mo ò lè fi ń lẹ̀ báyìí táwọn ọba kọjá ládùúgbò ń sìn kí lè fẹ́ kó máa sọ. Jẹ́ ká fi fún àwọn sínú ilé o. Ẹ má kí wọlé báyìí o, tí wọ́n mi bá fi rin yẹn, ẹ má tún dákún nǹkan tó ń ṣe wọn. It's okay. Bá mi ti tó. Ó ti tó now. Let's go. Káwọn èèyàn tó máa bèrè kí ló ṣẹlẹ̀ jọ. Please. Bá mi zókè, ẹ má gbé múdi wọn nílé lọ́kọ́ fún mi o. It's okay.
ẹ má kí wọlé báyìí o. Okay. Ó ti tó náà. Ọmọọba sórí mú ìwà àkọ́ ṣé pé bí àmì lè ya ẹ lówó but problem mi ni pé ṣé tí bá yé lówó ẹ̀wọ́ tó ṣiṣẹ́ báwo ni ìfẹ́ dáwọ́ mi padà. máa ṣiṣẹ́ máa san àbúrò mi gan máa ṣiṣẹ́. ṣiṣẹ́ láago mélòó kí ló ṣiṣẹ́ tó ń ṣe báyìí náà ẹni ò tá ò jẹ́ ẹ̀ táwa mú ọ̀tẹ́ everybody mọ̀ pé ẹni tí ò bá ti ta ò lè jẹ iná ṣiṣẹ́ náà àwọn tó ṣiṣẹ́ báwo lè bá owó san. aláyé tún nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n láwọn kan lójú wọn lè fi ríran ni ìwọ tún létí o ò tún fi gbọ́ràn bàbá wa wà lórí títì 247 ìwọ ń kàwé ìwọ ní class captain gbà ẹ̀ náà òun kówé kiri wàá gbé báàgì báyìí bóyá bíi dídà 50 ló máa kọ́ wúwo bíi tíkà ó wà pẹ̀pẹ̀ kí ó yẹ kí n lúkọ ìwé tẹ́lẹ̀ tí má dà sí i bọ́ wá ṣe ẹ̀fù kan fún mi ó gẹ̀ wàá ṣe ẹ̀fù kan fún mi wàá lọ lé wàá lọ wò yá yẹn condition wọn lè ti high ju tẹ́lẹ̀ lọ ẹsẹ̀ wọn lè ti wú etí wọn lè ti yọ orí lè ti ga tó wàá dé mọ̀ nǹkan tó fẹ́ yá. ó ti àbọ̀ nǹkan tó tún wá ń ṣe mí nǹkan tó ṣe mí gangan ní kódà abátẹ̀wá ní òkè àrẹ́díò àbẹ̀yà ìlówó àwa yá ẹ lówó yẹn tí ìyá ẹ bá wà kú nǹkan báwo la ẹ fẹ́ ṣe. ara wọn máa ya ẹgbẹ́ tẹ́lẹ̀ ìyàwó yìí ṣé abẹ́ ló máa sùn tí ìyàwó àkú ta lẹ́fẹ̀ẹ́ sọ wọn padà yóò ló ń kú ìyá tẹ̀ra ìyá mọ́mí wọn lè ṣé ló ń lè bí màmá bá jẹ 70 years láyé kọ́ ṣọ pé ọ̀sẹ̀ rán sí ẹ̀ lọ́ba pé 70 wọ́n rán sí ẹ̀ ìyá nínú ayé máa ń bí. ọ̀sẹ̀ dẹ̀ ó láì dòdò. ọmọ ìyá mi wo. dákun má jẹ́ mo ṣí o ṣáwa nìkan ní ìyá kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ jìyà kọ́wọ́ má dilẹ̀ mo wáṣẹ́ wá ṣé gbogbo eléyè tí mo lọ kílínà ló yẹ kí n máa ṣe àbí èrò ìnáwó tí mò ń gbà tí mo fẹ́ máa fi tọ́jú màámi lóyà lédùn ilé àìsàn yìí ìwọ náà ṣojú àánú mi àbúdìgbà tí màámi bá tó wọnú kòtò ní kí tó rówó máa fi gbọ́ ṣé wọ́n lè máa ń bọ́lọ̀. No, talk to me. Kí ló ṣe? Bíọ́dún, you can talk to me. Kí ni nǹkan tó ṣe? Mi ò rí ẹ báyìí rí náà. What is wrong? Nothing. Nothing. O dẹ̀ ń sunkún. Bíọ́dún, mi ò rí ẹ báyìí rí náà. What is wrong with you? Sọ fún mi náà, talk to me. Kí ló ń ṣe? Aunty Cynthia. Bíọ́dún. Bí mo ṣe ń lè rí inú láìkẹ́ ẹ̀. I'm a graduate. Mo náà lọ school tí mo serve. Àmọ́ ò ríṣẹ́ nǹkan tó yẹ kí wọ́n máa ṣe cleaner bí ìbáyélélé. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìyá mi wà ní dùbúlẹ̀ àìsàn. Láti ìgbà tí mo ti wà ní secondary school ni mo tí mi ti máa ń sick. Mo kò sórí ìrànlọ́wọ́ kankan. Mo dẹ̀ ń try gbogbo possible best mi láti lè ràn wọ́n lọ́wọ́. Mo understand. I know how you feel. But Momsi is sick. Láti ìgbà tó ti wà ní secondary school till now. Láti máa ń sick. What kind of sickness can that be? John, ṣé mo lè rí Momsi ẹ? Ilé rí wọn.
àti ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ara mi bá ti yá ìyá mi láì bó ṣó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí ọ̀gẹ̀dẹ̀ tó jẹ lówó yìí ẹ̀dá ò lè wà láyé yìí kó ṣoore fún ẹ kó má expect nǹkan mi tọ́lọ́run ṣe já gbogbo wa nìyẹn bọ́n wọn ń jọ̀gẹ̀dẹ̀ lówó tó bá jẹ ọ̀gẹ̀dẹ̀ ní owó bó jẹ́ ilé tó ń gbé bàbá ẹ̀ ló ní ó lè lé ẹ jáde ibi tó ya wèrè dé bó tó ṣe ya wèrè yẹn tó èmi máa bá sọ̀rọ̀ máa káàmù ẹ̀ ọmọ mi ni ìwọ kò ṣe nǹkan tèmi fẹ́ fún mi. mo fọ́ níṣà kí n ṣe nǹkan tó fẹ́ anything tó bá fẹ́ ìwọ kò ní èmi ó ti gbà mí lígbẹ́ òjò náà ó di dandan kí n gbà ẹ́ lígbẹ́ ẹ̀rùn kò sí nǹkan náà àfi nǹkan tí mi bá lè ṣe bọ̀ kí ni nǹkan tó tẹ̀ fẹ́ tí mo lè ṣe just say it. mo jẹ́rìí ẹ̀ bẹ́ẹ̀ àbí wọ́kọ̀ ni kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tó ṣe fún mi bọ̀ṣúrà àbúrò ẹ̀ yẹn mo láìkí ẹ̀ jẹ́ kí n máa fẹ́. àbúrò mi. yes of course. wọ́n yẹ kó ṣeré ni. ẹ gbà mí ṣé òkèlè wà lẹ́gbẹ̀ẹ́ mi àbí sọ́yìn rí kí ni àbí báwo mo ṣe jọ comedian lójú ẹ̀. àbúrò mi. tí bá ń fẹ́ àbúrò ẹ̀ o mọ̀ pé oríire ti dé family yín nìyẹn nọ́mà mi ò lè fẹ́ sílé náà o mọ̀ pé mi ò lè fẹ́ sílé mo kàn fẹ́ máa la kí máa mu kí máa jẹ kí máa la mo tí bá ti ń fẹ́ a máa kówó wálé ó ti di investment nìyẹn gbogbo nǹkan tó yẹ pé màá máa fún lówó sórí wọn náà tó yẹ wá yìí màá mú ẹ dé madilas 100,000 péré aṣọ àkún family house yín so òun ní máa jẹyà káàkiri you don't know òun ló mú gbogbo ẹ ló sọ di nǹkan bàbàrà. so òun sọ fún mi pé ó fẹ́ fẹ́ àbúrò mi ṣe side chick kò possible now àmọ́ so sórí àbúrò mi àti mọ́mísí mi àwọn méjèèjì wọ́n so precious sí mi o. wẹ́ mo lè sọ ṣáà o bóyá tó bá ń bó bínú ìwọ ló mọ̀ kò kàn mí ọ̀tọ̀ bá ti fà àbúrò ẹ lẹ́ẹ̀kejì ló mọ̀ òbí wà báyìí kó má jẹ́ pé sickness tẹ pé kò lórí ìyá yín orí ẹ̀ ló ń padà sí èèyàn ọmọ ojú ọ̀rọ̀ lárí. Ògbóǹtarìgì agbẹjọ́rò tí orúkọ rẹ̀ ń jẹ́ Cynthia ó tún ti já ìwé olúborí gẹ́gẹ́ bó ti ṣe máa ń ṣe àti bí ìṣe rẹ̀ pàápàá láàrin ìjẹ́jọ́ tó wáyé láàrin olóyè Kásùmù àti àwọn ẹgbẹ́ oníyọ̀ ní ilé ẹjọ́ lónìí. Arábìnrin ni ti jẹ́ kó yé àwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo àwọn oníbàárà rẹ̀ wípé báyìí ni òun yóò ṣe máa ṣe gẹ́gẹ́ bí òun ti ṣe ṣe nínú ìwà òun pé dandan ni kí òun rí pé gbogbo ìwà ìbàjẹ́ di títẹ̀bọlẹ̀ nínú àwùjọ wa yìí. Bákan náà àwọn arákùnrin ní tí ń jà wá ní epo ní orílẹ̀-èdè yìí tún ti lọ. Èmi jáde ló ń tèmi ni. Boss. Yes. Respect, sir. Sir, I'm sorry to say this. At your name, want to jail our guys Kasarati boss, sir. What? I am telling you, sir. And who are behind the issue, Cynthia, sir. That same Cynthia? Yes, sir. Boss, am I being keep quiet! I'm sorry, sir. I need quiet moment. Sir. Hey, Joe, move that one! Sorry, sir. All right, sir. All right, boss. Sorry, sir. Boss, Sherry, or sleep quiet! Sorry, sir. Sorry, boss. Sorry, sir.
mo ti sọ o mo wí tèmi o mo ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n ti kọ́ bọ̀bì inú àgbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ náà ló wà mo dáràn kí ohun dá. Ọlọ́run máa jẹ́ ìyá o bàbá máa jẹ́ mo ṣì dàbọ̀ ìṣòmí ọbẹ̀ bàbá máa jẹ́ ìyá o kí o ṣàlọ́ka ń wọlé o. gbìyànjú láti má dẹ́ṣẹ̀ bó tilẹ̀ jẹ́ pé lẹ́rùn ara ní bí ẹ̀kọ̀ọ̀kan yìí ṣe máa wà ṣùgbọ́n mo gbìyànjú láti má dẹ́ṣẹ̀. ìyá ìṣomi ọbẹ̀ bàbá má jẹ́ ìyá bàbá má jẹ́ ìyá o. bẹ́ẹ̀ sí màá tó yá rere kí ló ṣẹlẹ̀ sí kí ló ń bá àbúrò mi sọ kí ni wọ́n ṣe ń bí báyìí. ọ̀gbẹ́ni kí ló ṣe ìyá ẹ tó ń pariwo owó ní gbèsè o tún gawú. kò ń ṣe ọmọ ń bá rí oya jẹ́ máa wo papọ̀ ẹ̀ lọ láéláyé ẹ̀ mo ń bẹ rí láéláyé ẹ̀ mo fẹ́rẹ̀ pẹ̀lú àbúrò mi mọ́ o. kí ló ṣe jẹ́ máa wọ kí ló ṣe ẹ̀ ó ti lè wọ. yóò bá ìdè wà. wọ́n máa gbẹ́gbẹ́ lọ́jọ́. ṣé bí mo bá yín sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ọkọ̀ mo ń bá sọ̀rọ̀. kí ló ìwọ ọlọ́pàá jí ni kí ló ṣe. it's okay wọn náà tún bá ti dáa lọ rẹ́pọ̀. oya jésù wúlò mi bàá oya má lọ jọ. kò dá bẹ́ẹ̀ ni ó tún yìí it's okay leave the guy now. lọ́wọ́ bọ́lá the guy ó ti dà. Yorùbá táwọn tó wà ń bí ẹni ẹ̀ ní gbọ́rọ̀ mọ́ta yìí máa fi parẹ́. wàá fọ́ mi létí. ẹni tẹ́lẹ̀ ẹ̀ sọ fún àwọn ọmọkùnrin nínú àdúgbò kan ṣe kínní. ọba bá dá owó ṣẹ̀. bá fún yín fọ̀. ọba bá dá owó ṣẹ̀. ẹni tẹ́ kórìí yín pé àtẹ tó ní 4 àtẹ tó ní 5 kí ẹ ti mọ nǹkan tẹ́ ń ṣe o. ẹ̀gbọ́n ọmọ street tẹ́ ń gbé. àníkẹ́ bá àwọn owó ṣẹ̀ bàbá wọn lè lọ fún yín wá sí. àbáyé àwọn ọmọ yín lọ́wọ́ owó wà lẹ̀. ẹ̀yin ò dáyọ̀ bọ̀ wá mọ̀yàn àmọ́ bẹ́ẹ̀ ló lẹ́wọ̀. bùdá mi ẹ wo bí gbogbo ìyẹn wo bó ṣe wù ẹ̀yin náà ẹ wò. ẹ pẹ̀lẹ́. káyì jọ wọn náà kọ́ ló fà á ni ó tún wá ń dúró bá àwọn sọ̀rọ̀. ṣe bọ́rọ̀ ẹ̀yin ni wọn èmi kàn ń lọ wọ́n dẹ̀ dá mi dúró. wọn ṣé ọ̀rẹ́ mi olóṣì ni wọn ọ̀rẹ́ mi báwo. olóṣì ni wọn lẹ lọ yáwó lọ́wọ́ ẹ̀yin náà ṣe ń bólóṣì. ṣèbí kára mọ́mí lè bá yá ni mo ṣe yáwó lọ́wọ́ wọn àbí wo mọ̀ pé kò sí nǹkan tí mo lè ṣe nítorí ìwà àti mọ̀mísí tí o ti rí kọ́ sọ pé iṣẹ́ kan wà tí wọ́n lè lọ ṣe lábẹ́ ilẹ̀ láti make owó nítorí ìwà àti mọ̀mísí mi máa ṣe anything bọ̀ kò wá ń ṣe pé kò wá máa bá irú àwọn yẹn sọ̀rọ̀ ok ó dà pé òótọ́ ẹ̀mọ́ kan tó sọ ẹ̀yẹn tó dúró tó ṣe irun green sórí yẹn òun láìka àbúrò tèmi o òun fẹ́ máa la lásán òun ò lè fẹ́ sílé that kind thing
ìgbà wo lẹjọ́ ń sọ̀rọ̀ yamayama bẹ́ẹ̀ yẹn ó fẹ́ máa láì mí èmi jẹ́ sweet kí ló tẹ̀yìn náà sọ fún mi tẹ́lẹ̀ tí bá rí wọn kì lè máa sá. ṣé gbogbo ọ̀rọ̀ lèèyàn máa sọ fún ẹni o ò mọ̀ pé obìnrin ń bọ́kùnrin sọ̀rọ̀ tí kò bá ti tó èjì àbí wọ́n fẹ́ sọ pé oyún máa ń fò mọ́ yàn má lọ jẹ́ kóyún fò mọ́ yàn. ẹ já lọlé ẹ ṣàjà máa lọlé mo ti gbọ́. mo ò lọ inú ń bí mi máa lọ ó ṣe ń bí mi nù. gbogbo yín tó wù ẹ jẹ́ kí ló bá yín fomi gbóná ṣe ń lé o torí. má wọrí. mọ́mí ò gbọ́dọ̀ mọ̀ pé ìjà ṣẹ́ mọ́. máa lọ. ẹ já lọ ẹ lọ. kí ló ṣe ẹ ṣé o mọ̀ pé ọmọ yẹn ń gbá mi bíbá lẹ́ẹ̀kan ni. ẹ̀yin náà ẹ sọ ayín di jet li láàrin àwọn ọkùnrin yẹn ẹ ń jà ẹ ṣàjà lọlé. ó ń lọ ni. ní ká lọ. ṣé o lè wá mú mi ni. ṣé ẹ̀ lè fi jọ lọ́dẹ. wá mú mi jọ ọdẹ ń lọ. ẹ jẹ́ àlọ́. ẹ jẹ́ àlọ́. Gbàdúrà láàárọ̀, gbàdúrà lọ́sàn, gbàdúrà lóru. Pẹ̀lú àìlera ara mi màá tún gbààwẹ̀. Ṣùgbọ́n bàbá ṣe ń yọ wọ́n nínú nǹkan báyìí. Ní bí bàbá wà, mo ṣe nílé iṣẹ́ mi gangan. Àwọn kan dẹ̀ wá bí kan, wọ́n ló jọ dá wà. Ni wọ́n ń dùn lójoojúmọ́. Wọ́n náà lè wà nínú ẹ̀ṣẹ̀ kórí ọ̀fẹ́ máa pọ̀ sí. Wọ́n máa ń gbìyànjú láti máa dẹ̀ṣẹ̀. Èèyàn ẹlẹ́rọ ara ni mí, ṣùgbọ́n mo gbìyànjú. Ó lè wò ló ìmúná ọkọ̀ báyìí. Èèyàn kan ló ṣó tó ṣe wá láti. Wọ́n tún ṣe é jàmbá. Bẹ́ẹ̀ èèyàn kan ló máa jókòó sí kọ̀rọ̀ kan tó máa lóun ò fẹ́ kínú mi dùn tó ń dáná sínú wàhálà lẹ́sẹ̀ ayé àwọn ẹnikẹ́ni yóò bá wù tí ọwọ́ burúkú yìí ti wá bàbá mi gé dànù. àmì Jésù. ọ̀pọ̀ máa ń jẹ́ bá mi fọ́ sínú ayé. àmì kí ló dé tẹ̀ ń ṣépè náà. Kódà mi ìṣòro ìpè kan ló wà lọ ẹ̀yìn ẹni kí mami má ṣe pé ṣé bí ẹ̀yìn rẹ̀ ẹ̀dá kan ẹlẹ́yìn ara ló mú ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ tó mu tó ṣe bó ṣe ṣe yẹn ẹ wọ́n ní kò yẹ kó ṣe pé fún tọ́lọ́ ṣe pé fún bí kò ń ṣòwò ìpò gbẹ́nu ẹgbẹ́ mọ́mí má ṣe pé fún. ó ti tó kó gbẹ́nu ṣe sànjọ́. ọmọ tèmi ò lẹ́nu oṣù tí mo ló ń sọ bí báyìí sí pé kí n má ṣe pé fún mi ẹjọ́ yẹ kájọ panu pọ̀ kájọ ṣe pé fún mi má ṣe pé fún wa mọ́ ọmọ tèmi ò ṣe pé fún mi. pé fún òṣì tó sọ ẹ kò ṣe pé à ń gbàdúrà kó ṣe kúrò nílé ọdún fẹ́ẹ́ ló pé wọlé. mọ́mí síbẹ̀ iná mọ̀ pé nǹkan tí ó dáa ó ń fẹ́ àdúrà èyí tó kù díẹ̀ káàtó náà ó ń fẹ́ àdúrà ẹ ṣe jẹ́ kí gbogbo wa pẹnupọ̀ ká ṣàdúrà fún ẹni tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn èyí tẹ́ fi ń ṣépè yìí. ó fi wàhálà tẹ ẹ sílẹ̀ kó wá mú tèmi gbọ́. bùdá mi èmi wò pé bóyá kí gbogbo wa ká kókó lọ sí hospital ká lọ dúró tí wọ́n bẹ̀ bóyá tó bá tiẹ̀ ń gbóhùn àtọ̀rí wa tára wọn bá yá tán wọ́n lè tètè tẹ̀ kọ́kọ́ dá wa lóhùn náà ó ṣòro tó fẹ́ ṣe fún wa. pẹ̀lẹ́ èyí tó wà láyé àti tiẹ̀ tó tí ìbọn nínú èyí tó wà láyé àti ẹ̀ láti náà fẹ́ gbé tiwa sákọ̀. àmọ́ o mi ì bá tèèyàn jẹ́ o mi ì ru aburú èèyàn kọ́kọ́ rí gbogbo ẹ tó bá bẹ̀rẹ̀ fẹ́ kínú mi dùn ọlọ́run máa dàbà mí jẹ́ sí lágbàdà yìí. máa ń bẹ stop now ẹ káyè ẹ jẹ́ ká máa ṣe prayer fún náà ẹ jọ̀ọ́. ẹ̀yin tí a bá ṣe yọnu jẹ́ kó máa ní ibi tó wà yìí
Pretty. Hello ma. Mommy náà fẹ́ bá yín sọ̀rọ̀. Mo sọ fún wọn but wọ́n insist. Okay ma. Hello ìyá mi. Àwa ń bí o. Àbúrò yìí ló fi owó yẹn pọ̀. Ṣé wá rí o ojú ò mà ní tì í. Akọ ọba àdá ọba kò mà ní ṣayín lẹ́sẹ̀. Ní búrìbúrì báyìí kẹfẹsẹ̀ kọ. Ṣé rí gbogbo ibi tí bàtà bá ti ta yín lẹ́sẹ̀ ṣàmì. Ibi tí bàtà bá ti ta yín lẹ́sẹ̀ báyìí olúwa máa bá mi bu òróró òtura sí i. Ẹ wá máa gbọ́ wá dẹ̀ ti débi kankan. Okay báyìí lọ́wọ́ yín màmá lọ. Ní àwọn agbára Ọlọ́run ẹ máa rógun ẹjọ́. Ṣe rí àwọn ẹjọ́ lẹ̀ ṣe àwọn ẹjọ́ tó ti kọ́lọ́ ti parí lọ́ọ́ máa gbé wá síwájú yín. Ní rojọ́ púpọ̀ kẹtọ́ wí ní kéèsì yín ọ̀rọ̀ kékeré báyìí ni máa sọ gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ báyìí wọ́n ní subjection tó bá subjection báyìí sọ irọ́ overrule. Since tẹ́mi ti rí wọn sìn èmi ò ń ṣe ọlọ́run the only thing tí máa kọ sọ ni pé mo promise ẹ pé máa ṣe ìtagbára mi bá máa gbé mú ẹ but nǹkan tẹ́mi wá rò mí bóyá wọn náà rò bẹ́ẹ̀ o ìwọ ò ṣe try láti yọ̀ǹda wọn pé kí wọ́n travel out of the country pé kọ́ lọ ṣe medicals wọn. For me, I know it's what I can do. I can do that to help you anyway. Are you serious? Yes, I can. Wow, I will be very, very glad. Calm down. Èmi láwọn ọ̀rẹ́ tó ń gbé ń bẹ̀. So mo lè bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ pé kó try àti bá wọn ṣe medicals wọn. Then if she's there, obviously ọmọ need ẹni tó máa help wọn out. So tó bá máa ignore àbúrò ẹ̀ kan náà lè lọ dúró tì wọ́n. A dẹ̀ máa lọ sí school ẹ̀ ń bẹ̀. At least you need to send people out of the country to help you achieve something. So àkọlé sọ pé o kò fẹ́ fi gbogbo strength àti energy ẹ̀ náà lẹ̀ sí iṣẹ́ cleaner tó ń ṣe. So ìwọ náà ìtàbá ti wá ṣe yẹn tán àwọn afábọ̀ sí ìwọ lórí. Thank you so much. I do really appreciate you. Thank you. And Cynthia, mo bí mo ṣe lè bẹ̀rẹ̀. No, ẹ má jẹ́ sọ̀rọ̀ ojú kí n má lọ ṣe pé. It's fine. Calm down. I understand. My parents. Don't worry. Everything will be fine. Okay? Mom, see my travel out. You might travel for medicals. Àbúrò lọ dúró tí wọn náà. Then one might continue education on there. Then for you, your own situation, we will actually make you get out of it as well. So don't worry. I'll help you in my own way. I'll support you in my own way. I'll do what I can to support you. Thank you so much. Mami. 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 Kí ló ṣẹlẹ̀? Mami. Kí ló ṣẹlẹ̀? Tẹ́ kọ́kọ́ sọ pé Ọlọ́run ṣe ná. Ọlọ́run ṣe kí ló ṣẹlẹ̀? Mami. Cynthia náà. Lọ́yà. Ọ̀gá mi. Kí ló ṣe? Okay, ẹ consider ara yín pé ti wà London. London. Ẹ̀wẹ̀ máa bẹ apá yín yẹn jàre London. Cynthia bá pè mí gbà tá parí iṣẹ́. Ó kọ́kọ́ béèrè yín. Ara yín báwo lára mọ́mì o? Ṣé mọ́mì ti ń feel better àbí kankan? Mo yẹ sọ fún mi pé òun fẹ́ rán mọ́mì àti Jumi lọ sí London. I swear down. I swear. Ó sọ pé méjì ń lọ sí London. Ní pé èyí tẹ máa ń complain gbáyà, ẹ máa ń complain nínú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn pé kò lè ṣẹlẹ̀ mọ́. Ó wá sọ wípé òun ò fẹ́ fún wàhálà tẹ́ bá ti dé bẹ́ẹ̀ o. Ló ṣe ní wọ́n máa tẹ̀lé wọn. Àmọ́ so ó sọ wípé o máa continue education ẹ ní London. Ọlọ́run. Ok, ẹ yẹn parọ́ fún yín. Nǹkan yẹn kan tí mo jẹ látàárọ̀ òun ni story tí mo fún yín. Mo ò lè jẹ oníbi kan dùn níbi ká close kí n máa bọ̀ ọ́lẹ́ àìsùn ẹ̀dá. Aṣọ náà ṣe máa múnú mi dùn. Mo ráàánú gbà. Ire wọlé wá. Mo gba lẹ́tà kan. Mo rèésì ayọ̀. Mo ròkè mo délé. Àdúrà mi gbà o.
Ó ti dùn mo faramọ́. Àjíǹde ayé. In fact, kò easy lẹ́yìn rárá. How are you? I'm fine. How are you? Kò easy wo ní court lẹ́yìn. Ṣùgbọ́n pé Cynthia ní defense counsel fún case tan ṣe ń sìn. Really? She couldn't make it o. Wọ́n bá pè pé wọ́n gún. Wọ́n rush lọ hospital. I don't know bóyá ó ti kú ni àkùtì ẹ̀yẹ mi báyìí. Kí ló ń sọ ìkẹ́? Kí ló wá dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? She has stepped on toes. But notwithstanding, nature ṣe wa ni now. Kẹ́kọ̀ọ́ náà kókò ṣọ́ wa lọ́wọ́ ẹni tá aṣọ tó ń ṣọ́ wa mà ní. Telling you. God, this is a big deal. Ṣé kò ṣe pé Cynthia ti kú? Nígbà tó pé láàárọ̀ ẹ̀, wọ́n ní wọn tí ì mọ̀ bóyá wọ́n ṣe mí tàbí kò mí mọ́. I don't know. Oh no. This is terrible. God, if we lose Cynthia in this country, we lost a big thing as an art here. Tí ìmọ̀ bí tá à ń lọ báyìí. Nǹkan kan gbọ́dọ̀ ṣe Cynthia o. That's my prayer. Wọ́n ṣe ti àjọ kéèsì nìyẹn o. How my? Wọ́n ti àjọ ní o. Ká máa wo bá ṣe máa ṣe next case ní báyìí because really this is terrible. It's really, really terrible. Ló máa yẹ kí tí kankan ṣe Cynthia o. I just pray so. I just pray so. Àmín. Kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Yeah. Inú mi ò dùn. Mo lè sọ kò mọ reason tí inú mi ò ṣe. Ó mọ bí Cynthia bóyá jẹ́ nínú ìlú wa yìí. I know. Ó mọ àwọn ipa tó ti kú, ó mọ iye iṣẹ́ tó ti ṣe. Ṣérú Cynthia yẹn gangan ló yẹ ká máa sọ pé àwọn èèyàn ọ bóyá èèyàn kan ó kọ̀ lọ pa bẹ́yìn pẹ̀lú status wa èmi as a person a lawyer pẹ̀lú ìwọ tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi tó jẹ́ ògbóǹtarìgì ọlọ́pàá táwọn adigunjalè gan bá gbọ́ orúkọ ẹ̀ wọ́n bọ̀ wá submit bọ́ wọn síwájú ẹ̀ ni kó wá jẹ́ pé fiancé mi ní nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ sí tá a dẹ̀ ní rí nǹkan kan ṣe sí. No, please. Deji, do not talk like this. Yàtọ̀ sí pé mo jẹ́ ọ̀rẹ́ Cynthia náà dẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi. Èmi gẹ́gẹ́ bí agbófinró, inú mi ò dùn sí nǹkan tó ṣẹlẹ̀. Inú mi ò lè dùn. But mo fẹ́ kó o fọkàn ẹ balẹ̀. Ìwọ náà mọ ibi tọ́rọ̀ ti dé dúró. Ọmọ pé ọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ àwa ọlọ́pàá already. Àwọn kan dẹ̀ náà wà ní charge case. I think I should be able to do something. I will talk to a few of my friends. I will go to my share, then I'll pick it up from there. Nǹkan tí wàá kọ́ ṣe fún mi tó bá ti di láàárọ̀ la kó jẹ́ kí mi àti ẹ̀ríra ká jókòó. Wàá sọ ìrìn Cynthia fún mi gangan. Gbogbo orin yẹn láti ilé lọ surface. Then I think I should be able to do something. And I want to assure you right now, these people, that person or persons, don't perpetrate evil, shall be brought to book. Okay? My current bother. Mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé ibi tó wà ààbò tó péye wà fún kò sí nǹkan tó máa ń ṣe. Ṣé o ti gbọ́? Just relax, okay? Jeje. Mo ti pè é látòkè. Ṣé ti Cynthia yìí náà ní ìwúlò? Ojú wa ṣe rẹ̀ léṣe. Everybody ló kẹ́dùn. Gbogbo wa ní kíní ìdùn. Káwọn pé Cynthia àwọn ọmọ mi náà ló jẹ́. You know, as the smartest lawyer ní ṣe ń bá wọn. Anyway, èmi náà ti gbé àwọn ìgbésẹ̀ kan
tó jẹ́ wípé wọ́n ṣe máa mú wọn rè. Wọ́n náà like Cynthia. Wọ́n pé Cynthia the best lawyer tó wà chambers and everybody likes her. Yes. Máa wò rí a máa dì pẹ̀lú tó ṣe bẹ́ẹ̀ máa ṣera ẹ léṣe fún mi pẹ̀lú rònú torí ọ̀rọ̀ Cynthia. Èmi náà like Cynthia o. Ogbó mi. Now, ndí mo ní kó wá fún wọn tẹ́lẹ̀ ni pé mo fẹ́ ká ṣe àwọn readjustments kan lọ́fíìsì. Pé àwọn cases Cynthia kí wọ́n step in so that wàá lè máa handle everything then kíkọ́lá kó bọ́ sí kò tiẹ̀ so àwọn cases tiẹ̀ kò handle over fún mi fẹ́ kí lapses kankan wà alright same quality same standard Cynthia or no Cynthia bẹ́ẹ̀ mo ti sọ wọ́n á mú mo ti gbé àwọn òbí sẹ́gun alright owó mi bẹ́ẹ̀ ǹjẹ́ ń pè látòkè ìrọ̀lẹ́ sí bí lọ́wọ́ àkọ́jẹ́ àrí ṣe lọ́wọ́. But Jeje, ṣé mo pọ̀ mi ni máa win case ṣá? Èmi mọ̀ kó kàn máa rò bẹ́ẹ̀ náà ni, but mo wà 100% sure pé ni mo nílé. Mo tún wọ̀ mí wọ̀ pé mi ò kí n fi iṣẹ́ mi ṣeré o. Ìwọ ni wọ́n kàn máa ń believe nínú ara ẹ̀. Ṣorí evidences tí mo ní on this very case, I'm sure I'm the one winning this. You know I know my job and I do it very well. Okay, jẹ́ ká ṣe báyìí. Tó bá win case yìí, mo máa fún ẹ ní 5 million. Oh, okay. Mi like irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Bóyá kèmi náà sọ fún ẹ pé tó bá win, màá probably gbé mọ́tò kan fún ẹ. Kò sí wàhálà ń gbà lọ jẹ́ ká jọ tánà. Ó ti lọ. You know me, you know I don't joke with my job.
Ga, ṣé wàá fẹ́ jẹ́ kí n máa bẹ̀rù báyìí sí i? Èmi ò bẹ̀rù o. Mo sọ fún ẹni, and you know me so well. I'll do it. I'll win this case and win this case over and over again. Okay, in that case, jẹ́ n kúkú sọ báyìí. Ṣé o kò lè ṣe favour kékeré kan fún mi? What is that? Ṣó lè kọ Makalolo torí títẹ̀ mi tá bá ti débẹ̀. Yeah, because... Like, you mean I should get there and start stammering because of you? Yeah, just do that for me. Jeremy, ló ti nǹkan kan. Bí wọ́n ṣe fẹ́ gba 5 million, lèmi náà ṣe fẹ́ gba mọ́tò lọ́wọ́ ẹ̀. Já lọ jàre, wàá jọ ẹ lójú. Oh, serious? Olúwa mi, pẹ̀lú gbogbo ìwádìí fínífíní tí èmi ṣe àti àyẹ̀wò, mo rí wípé àwáwí ni ẹnìkejì mi tó wà mí báyọ̀ ń ṣe. Mo wà ní fẹ́ kó dàbẹ́ ni wípé ó máa fẹ́ fi ọwọ́ ọlá, ó fẹ́ fi gbá ẹni tí ò ní lójú. Mo wá fẹ́ kí a wo ọ̀rọ̀ yìí dáadáa, kí a wá bá pa àwọn olóògbé tó wà mí báyìí lẹ́kùn jìnnà. Ẹ ṣé Olúwa mi, ẹni pé ẹnìkejì mi kò fẹ́ dojú ọ̀rọ̀. Ọmọ tá à ń wí yìí, ọmọ kékeré lásán ni. Báwo ni ó ṣe máa wà ní ojú títì ká tó wá sọ pé èèyàn lọ fi mọ́tò pa á mọ́bẹ̀? Àwí tán wọ́n lẹ́gbẹ̀ẹ́ títì. Àwọn parents ẹ̀ lọ mójútó. Mo fẹ́ kí ẹ wo ẹjọ́ yẹn dáadáa, Olúwa mi. Olúwa mi, bí mo ṣe ń sọ tẹ́lẹ̀, ọgbẹ́ni tá à ń sọ̀rọ̀ nípa yìí ò ní ìwé awakọ̀. A ti wá rí wípé ẹni ìgan ti wá mu ọtí yó gan. So èmi ò rí níbi tí wọ́n ti ń sọ wípé èèyàn ní láti mu ọtí kó tún wá gbé mọ́tò sọ́nà láì tẹ̀ tí wá ní ìwé ìrìn awakọ̀. Olúwa mi, oníbàárà mi ò kì í mu ọtí. Ọtí tí wọ́n sọ pé òun yìí, ó fi lo oògùn lásán ni. Prescription ni àwọn dókítà dẹ̀ ni. Mo fẹ́ kí ẹ wò dáadáa lórí nǹkan tó wà níwájú yìí. Olúwa mi, gbogbo ta ti ń sọ látàárọ̀ ti wá níyànjú báyìí because ẹnìkejì mi tó wà mí báyìí ó dàbẹ́ ni wípé òun nìkan ló ń rí prescription níbi tí wọ́n ti ń fi ọtí mu. Olúwa mi, ẹ ti rí dájú sí pé kàn ń dojú ọ̀rọ̀ rú. Ó kàn ń dojú ọ̀rọ̀ rú ni à ń wíru ó ń wíru. Wọ́n sọ pé èèyàn fi ọtí kékeré lóògùn. Ṣé kò clear pé prescription nìyẹn? Olúwa mi, ẹnìkejì mi níbí báyìí ò kì í ka nǹkan tí wọ́n máa ń kọ sí. Olúwa mi, ẹ ní gbogbo àwọn evidences yìí iwájú yín. A fẹ́ kí ẹ fi ojú wò fínífíní. Kẹ́ bá lè mọ ibi tí òótọ́ wà. Kò sí ẹni tó fẹ́ fi ọwọ́ ọlá gbá anybody lójú ń bíbà. A kò fẹ́ kí ẹ dájọ́ náà ní bó ti tọ́ àti bó ti yẹ. Olúwa mi, gbogbo ta ti ń sọ látàárọ̀ ti wá níyànjú o. Ẹnìkejì mi tó wà níbí báyìí ò mọ nǹkan tó ń sọ rárá. Because tó bá jẹ́ wípé òun ló ní ọmọ tí wọ́n fi mọ́tò gbà kò ní sọ nǹkan tó ń sọ. Olúwa mi. Mímí ò tún wá níbi tí wọ́n ti wá ń wa mọ́tò pẹ̀lú ọtí. Ẹ rí láàrí dájú kó kàn dojú ọ̀rọ̀. Ẹ ṣeun. Ẹ rí kó kàn. Ẹ ṣeun. Ẹ ṣe kàn. A ti gbọ́ atótónu agbẹjọ́rò Dèjì àti agbẹjọ́rò Cynthia láti ìbẹ̀rẹ̀ ẹjọ́ yìí. A ti rí òfin tó tó ẹjọ́ yìí nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbẹjọ́rò Cynthia a ti ṣe ìwádìí fínífíní lórí ẹjọ́ yìí. A sì ti rí òtítọ́ àti òdodo dìmú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ amòfin Dèjì náà, ká má wulẹ̀ fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ìdájọ́ mi nìyí. Ọ̀gbẹ́ni Gbàdàmọ́sí tó wa mọ́tò tó fi mọ́tò pààyàn, ilé ẹjọ́ yìí dá ọ ní ẹ̀bi wípé ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn. O ní láti lọ san owó ìtanràn fún àwọn ẹbí olóògbé, ìyẹn 2.5 million naira. Lẹ́yìn náà, nítorí pé ìwọ Gbàdàmọ́sí ó wa ọkọ̀ lẹ́yìn tó mutí tán, ó mutí òun wa ọkọ̀, ó lòdì sí òfin ìpínlẹ̀ yìí àti òfin orílẹ̀-èdè yìí. Ó tún wá ń wa ọkọ̀, ó ní ìwé àṣẹ ìrìnnà àti wakọ̀ tí a ń pè ní driving license. Ó lòdì sí òfin ìpínlẹ̀ yìí àti ti orílẹ̀-èdè yìí. Èyí tó wá ṣe ìkẹta, ó wa ọkọ̀, ó tún fi pààyàn lójú títì ní èyí tó lòdì sí òfin ìpínlẹ̀ yìí àti òfin orílẹ̀-èdè yìí. Nítorí náà,
ilé ẹjọ́ yìí ni wọ́n ẹ lọ sí ẹ̀wọ̀n ọdún 7 pẹ̀lú iṣẹ́ àṣekára. Arise. I want you. Congratulations, Michael. See you at home. Sir, ọ̀gá sir, wọ́n ní pé kí n sọ fún yín pé oúnjẹ yín ti rẹ́dí bóyá kí n serve yín sir. Ẹ mọ̀ mi rí bọ̀ ẹ̀yin mo wá rí mo gbé owó ìwá fún yín lórí kéèsì Jẹ́jẹ́ mo fẹ́ gbé owó yìí fún yín pé kẹ́ lè lọ sí station kẹ́ sọ fún wọn pé ẹ̀ṣẹ̀jọ́ mo pẹ́ ti withdraw case wọ́n tí mo wá rí fún yín. ó wá kọ́ ọ̀rọ̀ wo ni. inú ẹ̀ máa bu màrónù sá ìwọ wọnú ilé tèmi wá wípé kémi lọ sí station kí n sọ wípé mi ò ṣe kéèsì mọ́ mo máa ṣe kéèsì yẹn ni mo dẹ̀ mọ̀ pé mo máa win kí ló fẹ́ kí tèmi jẹ́ ṣé tí àwọn mi lọ́wọ́ àbẹ̀ yẹn pẹ̀lú condition tó wà tó bá yẹ kó o ti pa ọmọ mi kọ́ táyé fẹ́ bá sọ̀rọ̀ wípé madam ṣe rí owó tí mo gbé wá fún yín kì í ṣe pé ẹ̀bí sáà rẹ̀ kó má kọ̀ dàbí ìpa fowó lágbá yín lójú ni mo wá rí sí pé ẹ ní ọ̀rọ̀ gbọ́. wèrè ni ẹ wo inú lẹ́tọ̀ wọ̀nyí ó lè lọ́ọ̀bì kankan ibi tó máa rà mọ́ ni ọlọ́pàá máa wá gbé ẹbí ọlọ́pàá fún mi ọlọ́pàá tápaná ó paná ni ọlọ́pàá náà ní òpin kí ló ń tọ́jú paná. ẹni kọ́ mo paná. paná ó dáhùn ìrírọ̀ ìrẹ́lẹ́gbàlẹ́ ayé kan amòfin o bírọ̀ bá lọ fógún ọdún bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù o bírọ̀ bá lọ fógún ọdún o bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù o òtítọ́ ọjọ́ kan lòtítọ́ àbá òtítọ́ àbá àfilẹ̀ ayé òtítọ́. àwọn olùkọ́. mo ṣe rí nìyẹn o mo kàn ní wá fi hàn yín ní anyway. kí ló dé kí náà ń fẹ́. well wọ́n fẹ́ jẹ́ kí n hand off case to Cynthia and I'm not gonna do that. I really want to get to the root of this matter, sir. No, don't want to sign the retreat letter. Why you won't be? Because ọdún èrò fẹ́ gbé láyé tí wọ́n jẹ́ káwọn kan wasted and at this time no ayọ̀ wọ́n bẹ̀ fún ọkọ máa lọ ṣe. Daddy ẹ̀yin má worry ẹ mọ̀ the worst part ni pé ṣebí Cynthia ti sọ fún mi rí pé àwọn èèyàn kan wà tí wọ́n send the threat letter sóhun náà before nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn. wọ́n send threat letter sí wọ́n dẹ̀ ṣe gun bàlọ́mi wáyọ̀ wọ́n nu kéèsì. Daddy wáyọ̀ wọ́n nu kéèsì wáyọ̀ kẹ́nìkan wá gun ẹ̀ kí ló dé. Daddy ó kẹjọ bá tẹ̀ kó bọ̀ wá bá wọn kọ́ sápá ẹ̀ lè ká wọn ni. Daddy no a máa sign lawyer mi sí kó lé tó gbó yẹn tó bá lè ṣe kéèsì ilé wàá ṣe kéèsì mi nà. Daddy kò lè yé yín ni sir nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé èmi ti promise Cynthia that I would get to the root of this matter and that's what I'm going to do sir. ọ̀rọ̀ promise Cynthia làwọn sọ yìí èmi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ pé wọ́n promise Cynthia. Daddy ó yé mi ó yé Cynthia
What I'm going to assure you, sir, is I'm going to get to the root of this matter. And that's exactly what I'm going to do. Ẹ má worry, mo kàn ní fi hàn yín ni. Èmi ti fẹ́ máa lọ, sir. Kódà o, sir. Exactly bó ṣe ṣàlàyé ni. Ṣé o tiẹ̀ lè rántí ojú ẹni yẹn àbí anything pa ẹ̀ tó tiẹ̀ lè help investigation fáwọn ọlọ́pàá? Mo ò rántí kankan ju kọ́ tí mo ti ṣàlàyé ẹ̀ lọ. Fine, mi ò rò pé ó lè rántí kankan because everything went so fast. O lè recollect, really? No, not at all. O lè recollect, not at all. Nǹkan tí jẹ́ gidi ti wá sí ìgbàlè ìgbọ́ tó ti dípọ́n lọ ń fi owó báìbù wáyé anything can happen tó orí ìdẹ́gbẹ̀mọ̀ kan ṣẹlẹ̀ ó jẹ́ gidi. No, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Relax, okay? Okay, sir. Àwọn èèyàn tí ó likely kan wà behind ìṣẹ̀lẹ̀ ìkọ̀kan náà wà. You still have to help us. Òun á pè yàn kan fún ẹ. Listen, wàá jókòó pẹ̀lú ẹni anything at all tó bá lè rántí bóyá èèyàn pupa ni o báyìí ló ṣe gẹrun ẹ ó máa help wa. Okay. So, Bale, ìwọ ni mo need láti bá sọ̀rọ̀. Kí ló feel pé a máa ṣe sí recent development yìí báyìí sí? Kọ́ ti fojú mímọ́ hàn bẹ́ẹ̀ àti mọ̀ bí tá à ń lọ bẹ́ẹ̀. Clue lélẹ̀ already ọ̀nà ti wà tá máa tọ̀ sí. Ó ṣe ń try láti bribe wọn ìyẹn sún wa mọ́ àwọn tí a fẹ́ mú nìyẹn. So you guys should just relax, okay? Okay, sir. Come back. I'm counting on you, brother. No. Just let's put our hope in God, okay? Tẹ̀lé òun lọ. Báwo ni mo ní àárín problem internet ṣé kò sí sá? Subscription ló wá lè tó ẹ̀ wá ti tọ́ fún mi náà. No, màá ráì tí yẹn wọ́n fún yín ní kí ni àlejò àti No, màá yanjú ẹ̀ wọ́n wẹ̀ màá yanjú ẹ̀ màá pe treasurer right now. Yes. Now, case ọmọ mi yẹn Cynthia tó ń rọ́gùn. Àwọn ọmọ yóò tí ṣe àwọn kan. You see, Cynthia is probably the smartest lawyer to know. Our colleagues said they look up to her. So right now, everybody is focused. Oh yes, even when we did, you know, say for really say quantity. Yeah, but we change our voice. To what is the case? Me, yes. She go. The guy in that club knowing that we say my CV. No, she go. Yeah. No, please. Ẹ má bínú sá, ọmọ Cynthia yẹn ti kú. What? Ọlọ́run kò tí kú sá. Kò ikú kẹ̀, báyìí kò tí kú sá. Yes sir, kò tí kú. Ṣé ẹdúró ṣé ọmọ yìí ṣó mọ orúkọ tí kú ń jẹ́ ni tí ò fi kú ni ọ kí ló ń ṣẹlẹ̀? Sir, ìgbà tí èmi gbọ́ ó ṣe mí lára bákan. Wọ́n ṣùtẹ̀ wọ́n yín níbi tó yẹ kán ti yìn. There are so many places. What are you talking about? No, ibi tí mo lọ jẹ́ ni pé àwọn wo ló rán? I'm sorry, sir. Watch it. Abiku, you know what we're going to do? Now, wàá lọ sọ spirit lady yẹn wà. Wàá lọ wo condition tó wà. Wàá padà wá fún one report and we'll take it up from there. Boss,
èmi rò pé bóyá ká lọ finish ẹ̀ mọ́ bẹ́ẹ̀ àbí kí lẹ feel. Ọmọ kí mo ti máa ń wọ̀ nẹ́ tá a bá ń sọ̀rọ̀ must you talk èyí tó dá nínú ọpọlọ ẹ ló ti fi ṣe rádaràdà sórí. And you have to think twice before you talk. You do as I ask you to do. All right. Go ahead. Now. Patient wo ni ẹ sàn? Cynthia. Ó wà ní ward. Oh, very good. Ṣé mo lè rí sí? Ẹ lè rí wọn báyìí. Tó ti náà tán rẹ́gísítà tó lè máa yọjú sí wọn. Oh, because ẹ mọ̀ mi ni, tẹ́ bá mọ̀ mi ṣe jẹ́ sí lọ́wọ́ patient yẹn ẹ ní mọ̀ ẹ̀rí ẹjọ́. Kí nǹkan tí ẹ̀ kan fojú mi rí amókè. Ẹ ní bínú ni sà. Ẹ lè rí wọn báyìí. Okay, in that case, no problem. Mo tẹ ìgbàgbé mi sí mọ́tò. Màá padà wá wò sí. Okay, kò sí problem. Ẹ ṣeun. What are you telling me? Are you telling me pé bó ṣe lọ tó dé yẹn? Oh, mú information kankan wá. Sorry sir, it's not like that. But by the time tí màá fi débẹ̀ mo discover pé everywhere security bẹ̀yẹn tight sir. Security wo ló tight? Are you telling me you are not intelligent? Lọ́pọ̀lọ́ tó lè fi wọ́nú bẹ̀. Lọ́pọ̀lọ́ tó lè fi wọ́nú bẹ̀. I don't want to hear anything from you. I am Inspector Wale Akibade. Chief Jeje, I'm afraid I'd like to tell you at the station for questioning. Questioning? Yes. To your office? Yes. Which means you are inviting me. Anyway, I will do that. Màá pe lawyer mi. Màá jọ sọ̀rọ̀ ìgbà tá bá fẹ́ máa wá rí yín màá jẹ́ kẹ́ mọ̀. I'm afraid no, sir. I'd like to tell you right now. Are you arresting me? In the name of the president, I'm afraid so, sir. And my employee cannot resist arrest. Sir. It will be better for you to cooperate with us. Otherwise. Ṣé èmi nìkan ni àbí èmi àti? Oh no, everybody. It will be better for you to cooperate with government, colleague just said. Yes, sir. So wọ́n ti gbé Chief Jeje lọ báyìí. Wọ́n ti gbé wọn lọ. Wọ́n ti gbé Chief lọ. Tó ṣe wá pè mí. Dìlọ. Wọ́n ṣe mú Chief báyìí gbogbo fóònù ọlọ́gbà. Wọ́n jẹ́ kó láṣẹ̀ṣẹ̀ anybody. Lọ́yà, kí la máa ṣe báyìí? Kí ni next action? They need case in the next 2 hours. Jẹ́ ká lọ sí station. Jẹ́ lọ station. Daddy. Bẹ̀rẹ̀ báwo ni? Mo ti ń pe nọ́mbà yín látẹ̀kan sá. Ìwọ ni. Kò sí ní tó ṣe fóònù mi ò ní. Well, mo kàn ní pé kí n pè yín ni kí n tètè sọ fún yín pé ọ̀rẹ́ mi Wálé ọlọ́pàá. Ó pè mí, ó sọ fún mi pé wọ́n ti mú àwọn èèyàn kan in connection to case Cynthia yẹn. Oh, really? Daddy, the truth of the matter ni pé ìgbà tí wọ́n máa trace àwọn people yẹn, ilé ọ̀rẹ́ yín Chief Jeje ni wọ́n trace wọn lọ. I'm telling you the truth. Kí ló ń kọ Jeje náà rẹ̀? Mo yẹ rí nìyẹn o, mo ṣe gbọ́ nìyẹn. No. There has to be a mistake.
Hello? Bírọ̀ bá lọ fógún ọdún o, bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù o. Òtítọ́. Ọjọ́ kan lòtítọ́ á bá. Òtítọ́ o. Á bá àfilẹ̀ á lọ. Òtítọ́. Yéyé. Òtítọ́ o máa lékè lọ́jọ́ kan. Alágbára ayé òde rọra ṣe o, ìwọ ló lò ní ọ̀la ń kọ́. Bọ́gún bá jẹ lọ, ọgbọ̀n á jẹ bọ̀. Àṣesílẹ̀ làbọ̀ wá bá. Amòfin kì í rúfin. Amòfin kì máa ń rúfin, kì máa ń rúfin. Amòfin kì í rúfin. Ìwà lẹ̀ṣọ́ ẹni, ìwà ṣe kókó. Bírọ̀ bá lọ fógún ọdún, bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù. Bírọ̀ bá lọ fógún ọdún o, bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù. Òtítọ́. Òtítọ́ o. Òtítọ́. Lọ́jọ́ kan, lọ́jọ́ kan, lọ́jọ́ kan. Òtítọ́ o máa lékè lọ́jọ́ kan. Ipò, 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 ipò. Ipò tó bá ti bára rẹ lóore, torí ọ̀la ni. Amòfin kì í rúfin. Make sure you stand for the truth. Inspector Wale Akinlabi. Wale Akinlabi, my lord. Inspector Wale Akinlabi. Sorry. Akingbade. Can you explain to us in this court reason tell me sọ pé client mi mọ̀ pa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Miss Cynthia? Nítorí pé èmi àti àwọn ọlọ́pàá akẹgbẹ́ mi kan, Sergeant Bashir, Mustapha àti Corporal Usman Owoseni àtàwọn lower rank officers bíi mẹ́ta a lé àwọn ọ̀daràn tí a ká mọ́ hospital wọ́n fẹ́ lọ attack Cynthia a dẹ̀ lé wọn ibi tá a lé wọn dé ó jẹ́ inú ọgbà olóyè Jeje láyé Orílóyè. So nígbà tá a ká wọn bẹ́ẹ̀ àwọn gẹ́gẹ́ bí ọlọ́pàá rò pé kí ni ó ní ṣe pẹ̀lú ara wọn. Ní àkọ́kọ́ náà ibi tí àwọn ọlọ́pàá bá lé irú àwọn ọ̀daràn bẹ́ẹ̀ dé ẹ̀tọ́ àwọn ọlọ́pàá ni láti round gbogbo àwọn tó wà nílé yẹn up láti mú wọn fún questioning. Ìyẹn náà la lè ṣe àkọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn tí alédébẹ̀ yẹn wípé kí ni ìbáṣepọ̀ wọn pẹ̀lú olóyè Jeje láyé. Wọ́n dẹ̀ sọ fún wa pé olóyè Jeje láyé gangan ló rán àwọn oníṣẹ́. Àwọn ọlọ́pàá ò lè kàn déédéé gbà bẹ́ẹ̀ wípé lóòótọ́ ni àbí irọ́ ni bóyá àwọn náà rán wọn iṣẹ́. So a bẹ̀rẹ̀ ìwádìí wa síwájú sí i a béèrè lọ́wọ́ olóyè Jeje láyé tí wọ́n dẹ̀ refuse tí wọ́n kọ̀ jálẹ̀ pé àwọn ò mọ̀ wọn rí kódà àwọn ò rán wọn iṣẹ́. Wọ́n tún wá sọ ní ọ̀rọ̀ wọn pé àwọn ò ní ìbáṣepọ̀ kọ́kọ́ bó ṣe wù kó mọ láàrin àwọn méjèèjì. Nígbà táwọn sún ìwádìí wa síwájú olúwa mi a mú àwọn ọ̀daràn yìí a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa tẹ̀ wọ́n nú dáadáa. Wọ́n wá sọ fún wa pé owó kan wà tí olóyè Jeje láyé ṣe sí àwọn èyí tó jẹ́ owó iṣẹ́ kí àwọn fi lọ pa Cynthia. So a tẹ̀lé transaction tó ṣẹlẹ̀ láàrin wọn yìí a wo bank details then a wo nọ́mbà tí wọ́n fi ṣe ó jẹ́ ìbámu pẹ̀lú nǹkan tí àwọn ènìyàn sọ fún wa lótìtọ́ ní àwọn ará ìdí tí àwa fi múlẹ̀ pé lóòótọ́ olóyè Jeje láyé mọ̀ sí. Ẹ jọ̀ọ́ Officer Wale nínú investigation tẹ́ ṣe ẹ wádìí pé client mi is a very very important person in the society. Oh yes, awádìí. Secondly, ṣé mọ̀ pé numbers máa wà cloned? Oh of course, nídìí iṣẹ́ mi mo mọ̀ pé numbers máa wà cloned. Ẹ dẹ̀ rò wípé number tẹ̀rí yẹn ó lè wà cloned? Oh no, kò wá cloned ma. And reason being pé gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa àwa náà wo possibilities pé ó possible kéèyàn clone number tàbí kẹ́nìkan ṣe ohun ẹnìkan kó sọ pé mi mo ṣe báyìí. Ṣùgbọ́n ṣẹ́yìn náà mọ̀ pé ilé-iṣẹ́ àwọn tí wọ́n ń ṣe ètò ìpenijáde ìpeniwọlé náà wà. So láti ṣe ìwádìí wa pé ṣé lóòótọ́ ṣé nọ́mbà iṣẹ́ clone ẹ̀ ni àbí lótìtọ́ olóyè Jeje láyé ló ṣe ni ọ̀rọ̀ lọ láàrin àwọn méjèèjì sí nọ́mbà àwọn ọ̀daràn yìí àfìdí ẹ̀ múlẹ̀ pé òtítọ́ bẹ́ẹ̀ ni. Àwa mọ̀ síwájú sí pé lóòótọ́ olóyè Jeje láyé èèyàn pàtàkì ni wọ́n láwùjọ èèyàn ńlá ni wọ́n ó possible kí àwọn èèyàn fẹ́ lo ọgbọ́n àlùmọ̀kọ́rí kan ṣe nǹkan ṣùgbọ́n nínú ìwádìí wa àti ẹ̀rí táwa ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá nítorí pé àṣèwádìí síwájú sí pé ǹjẹ́ olóyè Jeje láyé jẹ́ ẹnìkan tó ti máa ń ran àwọn èèyàn lọ́wọ́ tó kọ́ lè dédé búyàn lówó a rí pé kò sí láti nǹkan bíi ọdún bíi 3 àbí 4 sásìkò yìí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé bóyá wọ́n kàn ran àwọn ọmọ aláìní yàbẹ́ nìkan ọkọ̀ bọ́ ẹnìkan ló kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwa rò pé irú ọjà wo gangan ni àwọn ọ̀daràn fẹ́ tà fún olóyè Jeje láyé a fi díẹ̀ múlẹ̀ dáadáa pé lóòótọ́ olóyè Jeje láyé ló rán wọn iṣẹ́.
ẹ ṣé ọ́físà Wálé. Olúwa mi, lẹ́yìn gbogbo atótónu ọ́físà Wálé Akíngbadé, a rí wípé client mi is a very well-known person in the society. Tó máa ń ṣàwọn èèyàn láàánú. Ọ́físà Wálé náà testify sí pé numbers can be cloned. Àwọn náà lè sọ pé wọ́n mọ̀ pé Mr. Jeje is a good man. Olúwa mi, mo rọ ilé ẹjọ́ yìí kó dá Chief Jeje sílẹ̀ kó máa lọ láyọ̀ àtàlàáfíà. Thank you, my lord. Any cross-examination? No. No, my lord. No. It's better. Thank you, my lord. Orúkọ mi ni Olótù Yusuf, agbẹjọ́rò fún ìjọba. Olúwa mi, ẹ̀kọ́ ti fojú mímu hàn. Akèrègbè sì ti júwe ibi tí a fi okùn sí. Olúwa mi, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọ̀gbẹ́ni Jeje láyé yìí olówó ni lóòótọ́. Ǹjẹ́ ó ní ẹnìkan tí ọ̀gbẹ́ni Jeje láyé ti ṣe lóore rí? Àwọn ọmọléèwé wà ń bẹ̀, wọn ò ṣoore fún wọn. Àwọn afọ́jú wà ń bẹ̀ tí a mọ̀ sí àtọrọbárà, wọn ò rí oore ṣe fún wọn. Even àwọn ọmọ tí ò ní òbí tí a mọ̀ sí motherless home, wọn ò lọ síbẹ̀ kán kí owó lọ́bẹ̀ kán lọ ṣe oore fún wọn. Olúwa mi, oore tí ọ̀gbẹ́ni Jeje láyé máa wá ṣe, ó ṣe wá jẹ́ pé àwọn ọ̀daràn ni wọ́n rí ṣe orú oore báyìí fún, tó fi di wípé ọlọ́pàá ń ká wọn mọ́bẹ̀ tó fi ń bá ìbọn àti oríṣiríṣi nǹkan bẹ̀. Olúwa mi, kí a má fa ọ̀rọ̀ gùn, òótọ́ ó ti fi ojú hàn wípé ọ̀gbẹ́ni Jeje láyé tí a ń sọ̀rọ̀ pa ẹ̀ ọ̀daràn pọ́nbélé ni. Nítorí bẹ́ẹ̀, Olúwa mi, ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láláì jìyà. I rest my case. Ẹ ṣeun. Ẹ kú wa tó lónìí. Olúwa mi, ó ti fi hàn dájú wípé ọ̀daràn pọ́nbélé òun ni ọ̀gbẹ́ni Jeje. Mi ò bá rọ ilé ẹjọ́ yìí wípé ẹ jẹ́ ká ṣe ìdájọ́ bó ti tọ́ àti bó ti yẹ. Nítorí wípé tá bá ní ká wò dáadáa, ọ̀gbẹ́ni Jeje yìí gbogbo àwọn èèyàn tó yẹ kó ṣe lóore, kò ṣe wọ́n lóore. Tá bá ní ká wò dáadáa, ṣé rí irú àwọn èèyàn báyìí ó yẹ kí wọ́n wà nírú àwùjọ ibi tí àwọn èèyàn yìí wà nítorí safety. Olúwa mi, I rest my case. Níbi tí ọ̀rọ̀ dé yìí, a ní láti sún ìgbẹ́jọ́ yìí síwájú láti lè fún àwọn agbófinró láàyè láti tẹ̀síwájú nínú ìwádìí wọn. Bákan náà, kí olóyè Jeje láyé kó sì wà ní kọ́sítọ́dì àwọn ọlọ́pàá títí ọjọ́ tí a ó tún fi ìgbẹ́jọ́ sí. Ilé ẹjọ́ yìí sún ẹjọ́ sí ọjọ́ 7 oṣù 7 ọdún tá a wà nínú èyí. I rise. Remy, you as Chief Jeje's lawyer. Ṣó feel pé Deji, ṣó feel pé safe ṣá? Because we both know that Chief Jeje is actually very, very influential and well connected. What do you think about this matter? Chief Jeje is my client, and he was charged for attempted murder. And I know very well that he's innocent. So it is none of my business if Deji is safe or not. My job is to free Chief Jeje. Agreed. But do you think Deji is safe? My darling, I just told you, it is none of my business. My job is to free Chief Jeje. Nǹkan tí ẹ sọ fún àwọn ọlọ́pàá, ẹ máa ní láti sọ fún ilé ẹjọ́ yìí. Orúkọ mi ni Babalọ́lá Michael. Ẹ̀gbọ́n mi ni Cynthia tó wà ní hospital. Ní nǹkan bí ìjẹta ní alẹ́ asùn mi pẹ̀lú mọ́mísí mi. A ṣàrí pé nǹkan kan ṣẹlẹ̀ nínú sitting room wa. Bàtà máa débẹ̀, tá máa wọnú sitting room. A bá ọkùnrin kan tó ń gbé báàgì owó wá. Tó ń bá wa sọ̀rọ̀ pé ọ̀rọ̀ kéèsì tó wà nílẹ̀ pé bí a ká gbàgbé ń pa ẹ̀. So wọ́n gbé owó yẹn wá láti fi bribe wa.
so bàtàtà máa pé a fi máa wo ojú ara mi àti mọ̀ sí mi a rí pé ẹni ẹ bí ó ń disappear ni àtàwọn kan ṣe move kúrò nínú Cynthia room wa so kí ni ẹni dẹ́ ń bà wá lẹ́rù kó má ṣe pé bóyá wọ́n plan ètekéte lórí wa láti ṣe ikú pa wá lórí ọ̀rọ̀ kéèsì ẹ̀gbọ́n mi so èmi àti mọ̀ sí mi dẹ́ rò pé kí nìkan ta lè ṣe mọ̀ sí mi wá ní pé bí a kí n lọ sí station láti lọ report mo ṣe gba àgọ́ ọlọ́pàá lọ ni ẹ̀ mo lọ report fún àwọn ọlọ́pàá lórí nǹkan tí ó ṣẹlẹ̀ nǹkan tó gbé mi dé ilé ẹjọ́ ni ẹ̀. Olúwa mi gẹ́gẹ́ bí ẹ̀rí Mr. Balola ó wà obvious pé ọ̀gbẹ́ni Chief Jeje láyé ògbóǹtarìgì ni despite the fact that pé ó wà ní àhámọ́ ìjọba ó tún ní audacity láti connive pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀ láti da ẹjọ́ irú màá rọ ilé ẹjọ́ yìí màá sì rọ̀ yín olúwa mi láti ṣe ìdájọ́ gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. I rest my case, sir. Any other question for the witness? No. Okay. Ọ̀gbẹ́ni Babalá lọ jókòó. Bó ti báwo ni bí ọdún ṣe máa ń ṣe báyìí náà? Kò sọ fún mi pé òun lọ kọ́ọ̀tì léni. Bóyá skip mind owó yẹ kó lọ. Ó yẹ kó lọ kóòtù. Olóòótọ́ kan ò gbọ́dọ̀ kú sí pókà. Gbogbo àwọn olórí burúkú yìí tí wọ́n wò ṣùṣùṣù wọn tó dẹ̀ mú ọmọ lọ́mọ aláàánú mi tó dẹ̀ mú tó gùn lójú tó fẹ́ fọ́ lójú tó fẹ́ pa ọmọ lọ́mọ. Ó yẹ kó dùn wọ́n sí kiri mọ́ jẹ ni. Ó yẹ kó ṣẹ̀wọ̀n, ó yẹ kó kú ni. Tó bá ti ṣẹ̀wọ̀n tán wọ́n wá pẹ́ nínú ẹ̀wọ̀n wọ́n wá kú. Tó bá ti wá kú tán wọ́n wá lọ sí àrèmábọ̀. Ó mọ àrèmábọ̀. Tó bá ti kú tó bá ti sin wọ́n tán wọ́n wá gbé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọ́n tún gbé síbẹ̀. Wọ́n ní nísìmí láyé wọ́n ní nísìmí lọ́run. Bẹ́ẹ̀ ni wọ́n á ṣẹ̀wọ̀n dọ́rùn ni. Àwọn tó bá ti wúrúwà burúkú bẹ́ẹ̀ ó yẹ kó lọ sáré máa bọ̀ ni. Kára má dẹ̀wọ̀n rárá àti inú kòtò tó wà kíyà máa jẹun bẹ̀ kó wà lẹ́wọ̀n nínú kòtò. Irú gbàgbé wo ló wá ṣe náà bẹ́ẹ̀ tí ò fi lè sọ fún mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ bí ọdún kọ́. Kí ló má kó mi láyà sókè? Ẹ sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì wá ń ta ni. Iṣẹ́ kò mí ló gún lóyà. Ẹ̀gbọ́n mi ló wà ní ọ̀rọ̀ yẹn. Ẹ̀gbọ́n mi ò tẹ̀lé mi wá ní ọ̀rọ̀. Irú sọkúsọ wo ló sọ? Mami èmi nìkan mo wá lé. Wọ́n ti rẹ̀ gbọ́n mi lọ́sẹ̀ wọn. Ẹni sùúrù. Ẹ jókòó sára ẹ má. Ẹni sùúrù. Ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù. Wọ́n ti tó wọn náà máa sunkún wọn ní àwọn. Ẹni sùúrù. Ẹ wo a máa tún wá àwọn lọ́ọ̀yà mi ní mú àbẹ́rẹ́ ṣọ̀pá máa wá àkànṣe sẹ́ni. Mọ́mí ẹ dìde jẹ́ ká gbé wọn dìde. Experience that kind of life. It's about the actual result. You know, people play more happy in the game because you have to take the money practices. So I'm going to win the game. So I'm going to do that game, win the next game. And that's the best they can do. I think that's Southampton away. So I just said, if they get everybody will. So, I just said, everyone. What are you talking about? Ṣé o ti deliver àṣẹ àbò ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ deliver àṣẹ? We are waiting for your call, sir. You waiting for my call? I'm waiting for. Look, listen.
ẹ lọ deliver ẹ̀ṣẹ̀ yín sí. Can't you pay some bills, man? And you? Ìtayọ̀ ẹ jáde ẹ káwọn boys wọlé ẹ káwọn boys wọlé ṣé káwọn boys tẹ bá kó wọlé inú wọn láti máa rí ìtumọ̀ máa ṣiṣẹ́ fún wa tẹ́ fún máa gbé ṣẹṣẹ́ máa dúró. Guys. Ọ̀gbẹ́ni wà kí ló ṣí ẹ tó kàn lọ fẹ́ kún disturb mi èwo lẹkùn ìgbèrè ọ̀gbẹ́ni wa kàn fẹ́ kún ṣé o dé sẹẹrí ni àwa ti pẹ́ bíbà àti gba kámú tó o wá ní fáwọn fẹ́ kún disturb mi ọ̀gbẹ́ni wa farabalẹ̀ o kí ló ṣí ẹ tó bá ti wọ bí lo lè máa ké tó ti dé bí o ní ìdá ti ké mọ́ lẹ́yìn kó o mọ retí àwọn fámìlì ẹ̀ kan ká wá gbà jáde kúrò bíbà ṣùgbọ́n ọmọ lọ́mọ fẹ́ kún disturb ní bíbà ó ti yí ẹ̀ ṣùgbọ́n. olórí burúkú gan ọmọ làjà àbódò kí náà pè àbó lórí burúkú ni ẹni ìgbà olórí pásítọ̀ tó ń preach gospel mo gbọ́ lẹ́kọ̀ọ́ tó sọ pé o ti pẹ́ ṣó pátẹ́ mi ní ṣe bó bá mi ń bì ní àbó lórí burúkú ni ẹni ẹlẹ́kùn egbèrè kí ló ń ṣe ẹ́ èèyàn kan ló ń ránṣẹ́ ni tí ẹ̀ṣẹ̀ wọn ìwọ̀n lé ayé ẹ̀ ni wá ń ké wo mo fún yín 10 minutes bá kàn tún gbọ́ nǹkan báyìí wo tí bá ní kí n padà débí ara máa pa yín ni ó dẹ̀ ń kí o sùn kí ló ń pa ilẹ̀kùn sọ́mọ́ kékeré ni ẹni tí wọ́n ránṣẹ́ ni wo mi fẹ́ gbọ́ nǹkan mọ́ o mi forí burúkú fẹ́ gbọ́ nǹkan mọ́ o. ọ̀bí ọdún tó bá nínú mi ló máa ṣe jáde náà mi ò ní gbàgbọ́ pẹ̀lú ọwọ́ tí Cynthia fi mú ẹ kò mọ ẹrí fọ̀hún lórí ẹ̀ náà kò mọ àwọn ẹbí ẹ̀ gan rí yẹ́ ẹ̀ tó ṣe àwọn promises fún ẹ tó ò tiẹ̀ ro ti Cynthia ó ò tiẹ̀ ro ọwọ́ tí èmi fúnra mi fi mú ẹ pẹ̀lú bímọ àti Cynthia yìí tó jẹ́. ẹ̀yin ọmọ aráyé but ṣó lè sọ the actual thing tí Cynthia ṣe fún ẹ tó fi mú ẹ kó yẹ wúwú wà ìkàbá ẹ. bí ọdún ó lè dá mi lóhùn àní kò sọ the very thing tí Cynthia ṣe tó wrong tó fi mú ẹ tó wúwú wà báyìí. Well, mi ò expect pé kó dá mi lóhùn tọrẹ ní bá jalè ó ṣe là ń wí torí ibi tó bára ẹdí báyìí sí èmi kọ́ ni máa dájọ́ ẹ níwèé kò sọ́wọ́ àwọn ìjọba kọ́ tó bá rí òun ni kò gbà. I'm sorry. Mọ̀nàmọ́ná ṣiṣẹ́ dákun sí kòtò tí wọ́n gbẹ́ ṣiṣẹ́ yìí mọ́lẹ̀ sí kòtò tí wọ́n gbẹ́ wọ́n sọ́wọ́ olóore tí wọ́n gbẹ́ wọ́n jí sí kòtò mọ̀nàmọ́ná ọ̀yà ṣiṣẹ́ rẹ̀ o àfonífojì ìbẹ̀rù láwà ìbẹ̀ládé dúró mọ̀nàmọ́ná ṣiṣẹ́. Baby, just to know him not kill me. Iṣẹ́ ọmọ bí health ní ṣe wà. Mi ò ti tó.
Mi bọ̀ mi jáde lójú yìí. Ẹjọ́ ìtẹ̀ ohun tí a ń tì ní kò sẹ́ni kankan. Kò sẹ́ni kankan àfi mi ẹjọ́ tó yọ lọ́ọ̀ ẹ ṣáájú mi. Mommy, please, ẹjọ́ tó yọ lọ́ọ̀. Ẹ mọ̀ pé mi àti yín nìkan la wà lé. Gbogbo ilé ìtẹ̀ ń ṣe yìí kò lè ẹ̀fọ́ ẹjọ́ tó yọ lọ́ọ̀. Ẹ má jẹ́ kó tún dá nǹkan bí sí i lára. Èmi tó yẹ kí máa kẹ́ ẹ ṣáà pé mo kí ẹjọ́ tó yọ lọ́ọ̀. Mi ẹjọ́. John, obi pe wọ́n ṣe adúrò kan bẹ́ẹ̀ sí. In fact, emi go believe it. For the past 2 days now, mo observe pé there is this truck, black one, tó ti ń tail me. But emi kàn wò pé well, one of these they wọ́n máa force him lọ. But this is what I'm talking about. Eléyìí tó ṣẹlẹ̀ sí mi of present yìí. You won't believe it. Even over at a close range, àwọn guys if they shoot, they want to shoot me. But well, one way or the other. They tried to shoot you? Ọlọ́run ló ṣe. Me, I don't know how I escaped. Ọlọ́run ló ṣe. Mo yẹ wáyé, I'm scared. I must tell you the truth. I'm scared. I'm scared. I'm scared. Who tries to shoot a policeman? Yeah. Wow. I should cover up. I want to try that to eat. Oh my God. I'll kill her. John. Kẹ̀kẹ́ aláboru má dáṣọ mọ́ wa lọ́wọ́. Kí ló ń sún ìdè gbogbo nǹkan tẹ́ ṣe yìí? Aláàánú wà láǹtí Cynthia jẹ́. Kó má sí nǹkan kan tá fẹ́ jẹ lé. Bọ̀dá mi tẹ̀ bá lọ bá wọn. Eléyìí tó bá wà lọ́wọ́ wọn á kó fún yín. Kí ló wá dé tẹ́ rò pé nǹkan tẹ̀lé fi sọ wọn lẹ́sàn-án rẹ̀ òun nìyẹn? Bọ́dá mi kí ló dé? Tẹ̀lé mọ ipò tí ilé wa. Àti pé ní tí mo tún fojú jọ. Tí mo rò pájọ máa sáré kiri káwọn abẹ́ ṣe máa bọ́ nínú ilé ìtẹ̀kùrọ̀ ayé sí i. Wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Ẹ sọ fún mi, ta ni mo fẹ́ sá lọ bá gangan? Ta ló fẹ́ ṣàánú wa?
bọ́dá mi àbí ṣé ó ní nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí tẹ́ni kankan ò mọ̀ bóyá ó ní nǹkan kan náà títí tí a tẹ̀ ṣe fún yín tá a mọ̀ tẹ́ ṣe rò pé nǹkan tẹ́ ṣe fún wọn yẹn gan-an ló yẹ wọn ẹ ṣàlàyé fún mi. ẹ ní sàn kankan tẹ́lẹ̀ mọ̀ pé mo lẹ́nì kankan tí mo fẹ́ lọ bá báwo lè ṣe fẹ́ yọra yín nínú ilé ìtẹ̀wá yìí. Ta ni kí n sá lọ bá ta ni mo fẹ́ ṣàlàyé fún ta ni mo fẹ́ ro tèmi fún kò sí. Bọ́dá mi ẹ sọ fún mi tó bá níyàn tí mo lè lọ bá tó máa gbà wá ní gbogbo ilé yìí ẹ sọ fún mi kí n lọ bá wọn máa lọ. Ṣé báyìí wọ́n ṣe máa rí lọ lélẹ̀? Ṣé bá ṣe máa bá lọ rẹ̀? Ti sú mi o, ti sú mi, mo mọ̀ dání máa pè o. Mo mọ̀ dání máa ró tára mi fún. Ṣàánú fún wa. Ṣàánú fún wa má jẹ́ bàbá yìí lọ. Shaman sir, ẹ ṣeun gan sir. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Mo dẹ̀ really appreciate yín. Ẹ ṣé gidi gan. Kò yẹ kí n pè yín dò but mo kàn ní láti pè yín láti dúpẹ́ lọ́wọ́ yín. Àǹtí Cynthia tó dẹ̀ jẹ́ pé àwọn náà ló máa ń assist wa bóyá ara mom sí tí ò yá ń sìn yìí. A máa rògùn, a máa ṣe, a máa mọ̀, àwọn ló máa ń ṣe everything. So àtìgbà tó ti wá bí tó wà yẹn sìn yìí mo kàn wà náà ni kò sí anything. Mo ń ṣe salary tí mo gbà yẹn náà ni mo ń ná kò lè tó. So àtìgbà tó dẹ̀ ti wá bí tó wà yẹn sìn yìí life mi ò tiẹ̀ really lè mi. Mo kàn ṣàkọ̀ wà ṣàgbọ́n. Mo mọ̀ pé náà máa ṣàánú mi lọ́jọ́ kan ṣá. Life mi máa make lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ ni sir. So kí ni Cynthia fẹ́ ṣe fún mọ́mì? And Cynthia ti promise Wale a lot of things. Ó náà máa gbé mom sí mi lọ sí abroad. Ó máa gbá àbúrò mi náà lọ sí abroad. Má dé máa hustle lọ lẹ́kọ̀ọ́ ń bì báyìí. So ó yẹn àti ẹ̀ tó mi ná little change tí mò ń gbà yẹn á lè tó mi ná. Okay. Ṣo fẹ́ gbọ́? Bẹ́ẹ̀ ni sir. Màá gbé mọ́mì lọ sí abroad àtàbúrò ẹ̀. Irọ́ ni. Yes. Ọlọ́run dúpẹ́ yẹ ṣé ń gọ́sà dájọ́ ṣé ń gọ́sà. Ẹ máa gbé wa travel out. Ẹ gbogbo yín. Ṣé ń gọ́sà. Fẹ́ mẹ́kọ̀ọ́. Mo fẹ́ mẹ́kọ̀ọ́ owó ìtorí mo fẹ́ mẹ́kọ̀ọ́ owó náà ni mo ṣe ń ṣiṣẹ́. Mo fẹ́ mẹ́kọ̀ọ́. Wàláhì mo fẹ́ mẹ́kọ̀ọ́ owó sà. O sure? Gan. Súnmọ́ mi. Tó bá fẹ́ mẹ́kọ̀ọ́. Lẹ́yìn pé mò ń ṣe ń lọ lóyìnbó àtàbúrò àti wọ̀. The next time tí court bá sit, mo fẹ́ kó lọ síbẹ̀. Wàá sọ fún wọn pé ìwọ ló jẹ́ kí Cynthia wà ní position yẹn. Yes. Èmi kọ́ èmi ìgbọ́n ti Cynthia àti Cynthia. Wọ́n máa help wa ni. Rọ́ọ̀mí. Wàá sọ fún wọn pé ìwọ ló gùn. Ọ̀rọ̀ mi yẹn, owó tó rí rí láyé ẹ̀, àwa jẹ́ títí ẹ̀. O gbọ́? Kí n sọ pé mi ni gùn. Ṣáà sọ fún wọn ní court pé wọ́n ni. Pé n tó dẹ̀ ṣe gùn ni pé o tọrọ owó lọ́wọ́ ẹ̀ kò fún ẹ. Mo rò bí àyẹn lè work sá o. Kí ni ò ní work tó ti fetí gbọ́? Àbọ̀pọ̀ ló ń ta ẹ̀yìn tó ti fetí gbọ́. Wọ́n á sọ fún mi pé ó lè work. Ìmúlẹ́mì. Wo ó jẹ́ ya ṣe lé kó gbowó. Lọ́wọ́ ẹ̀sùn wa kọ́ gífà tó wá kú o. Ta ló ń bẹ̀ sọ̀rọ̀ tó ń sọ pé kò lè work? Gbọ́ mi, wàá sọ fún wọn pé ọ̀rọ̀gùn pé kò fún ẹ lówó. Wàá dẹ̀ sọ tẹ̀yà. Tó bá tiẹ̀ mọ́lé, màá wá fi agbára hàn. Ayọ̀ ẹ̀gùn bẹ̀. Ó lè work àbí kò lè work? Ọ̀rọ̀ tó tó báyìí ló ń bò. Abíọ́dún. Nígbà tí olóyè sọ fún mi, aya tèmi náà já. Olóyè.
Olóyè wo? Olóyè bàbá lọ́yà Dèjì tó jẹ́ ọkọ sí lọ́yà Cynthia. Nígbà tó sọ fún mi pé àwọn gan-an làwọn ṣe nǹkan tó ṣe yẹn tí lọ́yà Cynthia fi dèrò hospital. Àbí ó dẹ̀ sọ pé kí n sọ pé mi ni mo ṣe. Kí n sọ pé mi ni mo ṣe lè kàn ó ti tàn. Jọ̀ọ́, ṣé o ti wá gbà láti ṣe ni? Kí ni mo tún máa dúró ṣe? Mo ti gbà láti ṣe. Mo ti gbà. Mo nǹkan tó wà nílẹ̀ náà. Bí ṣe kí òun náà fún ara ẹ mú nǹkan tó wà nílẹ̀. Mo sì lọ ń fi èmi kú fọ̀lájì yìí. Gbogbo promise tó dẹ̀ sọ fún mi pé àwọn máa ṣe fún mi ní pé àwọn máa rán mọ́ sí lọ sí ìlú òyìnbó. Tí mo sì bá dé ìlú òyìnbó, ara wọn á yá because wọ́n máa ní better treatment níbẹ̀ yẹn. Júmi gan tún lè dúró sí Nàìjíríà. Júmi náà tẹ̀lé wọn. Èmi pàápàá lára gan. Èmi náà tún travel out. Ìyẹn lẹ́yìn ìgbà tó bá fún mi lówó tó promise mi. So kí wá ló dé tí mo lè ṣe? Jọ̀ọ́, tó bá sọ pé o ò ṣe mọ́ ńkọ́? Don't even go there. Tí bá sọ pé mo ò ṣe mọ́, ikú lè rí ẹ̀ṣẹ̀ o. Ikú ni because èmi nìkan ni mo mọ àṣírí yìí. Àti wọ́n tí mo tún sọ fún. Bí ọdún ti pa mí ó ti pa mí. Bọ̀ síbẹ̀síbẹ̀ náà, ṣé ó ti rò dáadáa? Kí ni mo tún fẹ́ máa rò ń bẹ̀? Kò sí nǹkan tí mo fẹ́ rò ń bẹ̀. Ó ti sọ pé táwọn bá fi mí sẹ́wọ̀n, wọ́n máa tún fi ọwọ́ agbára wọn fi yọ mí kúrò lẹ́wọ̀n. Irú ọwọ́ agbára burúkú wo nìyẹn? Jọ̀ọ́, kí ló tí wọn ò lo agbára tán ni kó fi dẹjọ́ yẹn rú? Ọwọ́ agbára tán ni kó fi dẹjọ́ nù. Tó bá fi ọwọ́ agbára wọn tó bá ti fi dẹjọ́ nù, definitely àwọn èèyàn máa mọ̀ pé àwọn lọ ṣe kinní yẹn náà. So reason tí wọ́n ṣe lè fọwọ́ agbára da ẹjọ́ nù nìyẹn. O selfish o. O selfish because o ti. Babe, mo selfish. Kò lẹ́tí ẹlẹ́kùn máa gbọ́. Olóyè, èmi, ìwọ tí lẹ́nu kẹta tó mọ̀ sí ọ̀rọ̀ àṣírí yìí o. No matter what, no matter condition, jọ̀ọ́ nítorí Ọlọ́run babe, jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fi yẹ ẹ̀bẹ̀ jọ̀ọ́ má sọ fún anybody. Nítorí pé tó bá sọ fún anybody, ó léwu fún ọ fún ara ẹ. Ikú lè rẹ̀ ṣe o. Wọ́n sọ mi pé fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni sá, torí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ni. Ẹ̀gbọ́n ẹ̀ ló sọ court pé òun ló ń ṣiṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ni sá, wọn ò mọ kankan pa ẹ̀. Báwo ni wọ́n ṣe mọ̀ pé kò mọ̀ kankan pa ẹ̀? Wọ́n frame wọn ni because ẹ̀gbọ́n mi sọ. Wait. Tell him. Okay, sir. Ṣé bí gbogbo ẹ̀ ṣe jẹ́ ni? Bóyá jẹ́ nìyẹn. Ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, gọ́fúnà mi nìkan ló ń sọ fún. But eléyìí tábìlì mi wá sọ fún yìí, mo ṣọ́ ẹ pé gọ́fúnà mi ló máa sọ fún. Àbúrò ẹ̀ sọ fún mi pé gọ́fúnà mi ló sọ fún mi. But oh God, you're so daft and dumb. Èèyàn kan dáràn. Ó ní kó lọ sọ pé wọ́n ló dáràn yẹn. Oh God. Tó bá pa èmi délé nǹkan. Torí kí ni? Èló náà fẹ́ fún ẹ. Ó ti rò rẹ̀ pé kó lè jẹ́ èèyàn láyé àbí? Màmá ẹ̀ tán sọ pé torí ẹ̀ ṣe. I'm so sorry to tell you, but I have to tell you. Màmá yẹn ti kú. We'll see what we can do about this. I will say later. Ìgbà aṣọ ló yẹ kó mú jáde. Kí lẹ ṣe mí o? My God. Ta ni mo ṣe o? Àṣà àwọn ló wà nídìí nǹkan tó ṣe. Ìyá ìṣomi ọbẹ̀, bàbá má jẹ. Wọ́n máa ń fún mi ní ìgò dídí ṣán. Kí ni wọ́n fẹ́ gain nínú nǹkan tí wọ́n ṣe gangan náà? This is so unbelievable and very absurd. Why would your dad behave so irrational? Why? Yes, he's a very fine lawyer. He is. No. And you're fantastic too, but why don't you want to do one more top my child? Oh God.
God. Daddy fúnra wọn mọ̀ pé èyí táwọn wọ̀ yìí ó máa le gan, ó deep gan. Amòfin ni wọ́n, amòfin làwọn, ọmọ tọ́rọ̀ ṣẹlẹ̀ sí iná amòfin ni. So Daddy mọ̀ pé eléyìí tí àwọn wọnú ẹ̀ yìí it's gonna be very deep. Oh my God. Òfin á dẹ̀ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ o. Dandan ni kò fi ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Bírọ̀ bá lọ fógún ọdún bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù o. Bírọ̀ bá lọ fógún ọdún o bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù o. Òtítọ́ ọjọ́ kan lòtítọ́ á bá òtítọ́. Daddy, so ẹ̀yin lẹ wà nínú igbó tẹ́ ń dún mọ̀wúrú. Ẹ̀yin lẹ wà lórí case Cynthia látijọ́ yìí. Ẹ̀ẹ́dẹ̀ sọ kankan, mo ò dẹ̀ notice anything. Ṣé mọ̀ye nǹkan tó mọ̀ye ti ṣe fún yín ṣá? Ṣé mọ̀ye nǹkan tó ti ṣe fún chamber yín yẹn? Àwọn èèyàn láìkẹ́ oríṣiríṣi èèyàn wọ́n fún ní awards. Ẹ̀yin náà lẹ́yìn tún ní láti ṣe pa bẹ́ẹ̀. Daddy, kò yẹ kẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, kò yẹ kó jẹ́ ẹ̀yin daddy. Kò ń ṣẹ̀yin ló yẹ kó jẹ́ rárá. Kò ń ṣẹ̀yin sà. Kí ló ń sọ lẹ́nu? Kí ni mo sọ lẹ́nu? Ọpọlọ yín ti lọ ni. Mo bá mi sọ̀rọ̀ Cynthia. Nínú chamber mi Cynthia ń win case. Olóòní chamber. Wọ́n kàn lose pedigree ẹ̀ o ṣàkókiri. Daddy, ẹ sọ̀rọ̀ nípa pedigree. Pedigree tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Ṣé ẹ mọ̀ pé fiancé mi ni gẹ́ọ̀ yẹn ni? Ẹ máa lọ. Káàdì wò dáńgbé ẹ̀yà o. Daddy, tí èmi àti ẹ̀ bá get married tán, ṣé kò kí ń ṣe orúkọ yín náà ló máa jẹ́ Ajíbádé? Get married. Get married. Ṣé o ló lórúkọ ni àbí wọ́n ló lórúkọ? Èmi mo lórúkọ ni. It's still gonna be our name. It will still be our name, Daddy. Daddy kò yẹ kó jẹ́ ilẹ̀ ṣe orúkọ báyìí. O kò kóró mú lẹ́nu ni o ronú rárá. Ṣé Cynthia lọ́wọ́ win case tó o bá pẹ́ tó gan wà á máa gbé handbag kiri ni. Okay, Daddy. Okay. Mo ti gbọ́ yín. Àwọn tí Cynthia ń bá jà tó ń jẹ́ client wa ọ̀daràn làwọn yẹn máa ń pààyàn dànù ni. So torí pé àwọn yẹn máa ń pààyàn dànù sí i, a gbọ́dọ̀ ṣe iṣẹ́ wa báyé máa ń ṣe mọ́. Òmùgbọ́n wọn ló ń tẹ́tì rẹ ni. Wọ́n ti ń tẹ́tì ní ọ̀nà. Wọ́n alájú mi lẹ́ẹ̀kí ta lùmọ́ kó wọ́n. A dẹ̀ ń sọ àǹsọ̀ lóòmẹ́ tó kú. Kí ló jẹ́ ò lè ronú ní ọpọlọ ẹni lọ́ni. A dẹ̀ ń kí àǹsọ̀ lóòmẹ́ tó kú. What's wrong with you? O kò kó ronú dánú ọ̀rọ̀ ó ti ẹ̀ lé. Ó lé o. Daddy, ẹ má bínú sá. But the only thing tèmi kàn lè sọ fún yín ni pé ẹ lè torí pé ẹ jẹ́ aṣòfin àbí amòfin kẹfí òpó fún yín lè mú yín Daddy. Ṣé rí ní junction tá wà yìí? Mo ò rí nǹkan tí mo lè ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mọ́ Daddy o. There is nothing I can do about it. Because àwọn ọ̀rẹ́ mi ti wà lórí kéèsì yẹn. Àwọn ọlọ́pàá gan ti wà lórí kéèsì yẹn. Kò sí nǹkan kan tèmi lè ṣe sí mọ́ báyìí Daddy. Ó dùn mí pé bóyá máa hand up lélẹ̀ Daddy. Àwọn kan jù òfin lọ. Well, àwọn kan jù òfin lọ. Lọ ṣọ́ ara ẹ o. Lọ ṣọ́ ara ẹ gidi gan. Mo lè jáwọ́ náà ọ̀rọ̀ wọn Cynthia yẹn. Okay, Daddy. Ẹ̀yin ti wí, èmi ti gbọ́. But ẹ jẹ́ ká wo ibi tó máa hand sí Daddy. Daddy, nǹkan tó ju yín bá rí, òun ni kẹ́ face o. I can't do a thing about it. Deji. Ó dáwọ̀ sọ. Deji. Olóògùn fún ẹni. Máa ọmọdé. Láàrin èmi àti Cynthia, 1-2 Cynthia nìyẹn o. O lè fẹ́. Ọ́fíìsà ń da àjò látàárọ̀ ó pẹ́. Wọ́n ṣe wé gan ọlọ́pàá bọ̀ ni. A ní bí ọdún Agbọ́lá ni. Ọmọ ọ̀dẹ́ ọ̀pẹ̀ mi. Òṣì gbogbo jẹjẹ. Bọ́sẹ̀ ẹgbẹ́ kan ọ̀gbẹ́ni. Òṣì dọ̀wọ̀ wáyé. Ọ̀gbẹ́ni bọ́sẹ̀ ẹgbẹ́ kan ọ̀gbẹ́ni kí ló ń ṣe? Lọ́gbọ́ wà bá ní bá wà ilé ìṣà ṣe àṣìlẹ̀ àṣì. Ṣé tó wà ní ibodò ìdúkú wà? Bàbá lè ṣe. Bàbá oúnjẹ olórí burúkú
dùn ọ̀bọ yóò gbádùn o. Ebi ń pa mí, jẹ́ kí n jẹ díẹ̀ nínú ẹ̀ jọ. Jẹ́ kí ni? Kí ló ṣe léyìí? Ó ṣòfò ni. Jẹ́ kí ni? Kó o jẹ. Ọ̀gá, àbá oúnjẹ, ọlọ́run, ẹrù rẹ o, ọlọ́run gbádùn, wèrè yọkùn yọ̀dì kó ń jẹ, owó èṣe bí i ẹjẹ́ kí ní ẹ̀jẹ̀, wèrè ń gbọmi lójú, mo bá àbẹ̀ pa ẹja bí sọ́kùn má kì mọ́, láàkọ́ ṣépè fún ẹ. Tọ́bà tí mo rẹ̀ kú omi máa kú síbí ni o, àbúrò rẹ̀ yẹn. Àbẹ̀tẹ̀ ọ̀gbọ̀n abáyọ tó ń yọ Ọlọ́run ní kí n má jẹ gé máa bá yé díẹ̀ jẹ́ nu sẹ́ẹ̀lì. Má wà tó sún jẹ. Àti gbọ́ àbẹ̀. Fẹ́ ṣòfò ṣá. Láìkí ẹ o. Láìkí ẹ o. Hello, good afternoon, young man. Afternoon. Is barrister around? Barrister. Good afternoon, barrister. Good afternoon. Yeah, I'm Inspector John, and we're from State CID. You're under arrest now, barrister. Under arrest? Yes, barrister. Do you know who you are talking to? Yes, of course, Barrister Jibade. You're under arrest for the attempted murder of one Miss Cynthia. Really? Yes, barrister. And you know our routine, sir. You have to remain silent because anything you said here will be used against you in the court of law. Arrest him. Arrest him. That's okay. That's okay. No. A poor eye in a market banner. No, sir. Ipò tó bá ti bára rẹ̀ lóore. Á dáa fún ẹ bó ṣe jẹ́ kó wọlé. Òṣìṣẹ́ yóò ṣe bí mo ṣe fẹ́. Ákìlì, kí ló fẹ́ kí mo fọ́? Ṣé wọ́n ní ṣómi mẹ́ja ni? Mo ti sọ fún ẹ wípé má wá sínú ilé tèmi mọ́. Kí ló ń wá? Kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́? Ṣé rírí mátà yìí náà lèmi kan wà tí mo fi ń sáré síwájú sáré sẹ́yìn láti jọ ẹ̀mọ́ mi. Gbogbo ibi tó lè wù kó sáré lọ. Mo ní èmi ò fẹ́ ń bí. Ṣé mi ló ń fẹ́ ni? Ẹni tó ń wá wà lọ hospital ibẹ̀ ni kò máa wá lọ. Cynthia tọ́lọ́run fi jù yín lọ tí ò jẹ́ kẹgbẹ̀mí ọmọ mi. Tásádọ̀ lójú kan tó wà lọ hospital bẹ́ẹ̀ yẹn. Bàbá ẹ̀ wò sùsù. Ó yìnbọn fún ọmọ tèmi, ó fẹ́ pa mí lọ́mọ. Ìwọ wá jọ kí ni wíwẹ̀? Mo ní mi ò fẹ́ wọ̀ pẹ̀lú ọmọ mi, mi ì fẹ́ rí ẹ nínú ilé yìí mọ́ rárá. Tí o ò bá fẹ́ wàhálà, tó ò fẹ́ kí nǹkan mi ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀, má dé inú ilé yìí mọ́. Ẹ jọ̀ọ́. Bó ṣe ń bẹ̀ mí yẹn nínú ń bí mi sí. Bó ṣe ń bẹ̀ mí, ẹ jọ̀ọ́, ọmọ ìrankíran ni ẹ. Ọmọ èèyàn játijàti ni ẹ. Kí ló fún mi láṣọránsì wípé tọ́mọ mi bá tiẹ̀ fẹ́ ẹ ní wò sùsù ọmọ tọ́mọ mi bá bí kẹ̀kẹ́ mọ́lẹ̀ kan pa. Àìràn bẹ́ẹ̀ nìyí. Wo àwọn ẹbí mi tó wà l'Amẹ́ríkà àti tó wà London, wọ́n ti ṣetán, wọ́n ti dúró. Gbogbo tó bá gbà làwọn máa fún. Màá ní pé bàbá ẹ̀ wọ ẹ̀wọ̀n. Ó fi àgbára ẹ̀ ó fi ṣí ẹ̀wọ̀n. Bá sì dé gbègbè ẹ̀wọ̀n báyìí, á wọnú ẹ̀ báyìí lójú mi báyìí lọ́ ṣe máa tì síbẹ̀. Má bẹ̀ mí, èmi ò fẹ́ ọ̀rọ̀. Má bẹ̀ mí, ẹjọ́ tó wù yẹn ò kì í ṣe tèmi. Ohun tí mo bá fẹ́ ni wóyè àyíká inú ilé mi, má tún jẹ́ kí rẹ́sẹ̀ inú ilé yìí mọ́. Gbé jáde. Gbé síta fún mi. Ọmọ òṣì àti ọmọ ọ̀rọ̀ kìràn. Àbí yóò kí lè lè bá ẹ̀sìn. Wọ́n dẹ̀ ní mọ̀ pé oh God. Ẹ máa bẹ́ ń ṣe. Ẹ gbọ́ ẹrù bí ò bá yín tó. Wọ́n ní kí gbé yín síta yẹn ṣe dáadáa. Kí ló kàn mí pẹ̀lú? Ẹ wọ́n ní mọ́tò tẹ gbọ́ kẹ́kẹ́kẹ́kẹ́. Dáadáa. Àṣẹ bí pàyàpàyà ní kẹ́kẹ́. Jibade, I'm not happy with you. Kí ló dé? Ṣé o rí pé gbogbo àwọn tó ń bọ̀ wá ṣe business náà ti ń kó náà ti ń lọ sẹ́wọ̀n ni? Gbogbo àwọn àgbàdo ń ṣe business náà ń kó náà.
and tó ń wà fún mi pé kó máa protect wa ó yẹ kó mọ̀ tó bá fagbó ní gbogbo wa fagbó ẹ̀ o. ẹ̀bẹ̀ gbogbo nǹkan tó yẹ kí n ṣe ni mò ń ṣe náà. no ẹni tó ń ṣiṣẹ́ ìdánwò tó fi ń rán wọn tó ń gbéṣẹ́ fún tá a fi ń jẹ̀bi tó fi ń rán wọn lọ sẹ́wọ̀n ọ̀dọ̀ ẹni kíláà ọmọ ibi tó fẹ́ ẹni ẹ ti wà náà ọ̀dọ̀ ló ti wà. Eunice mo mọ̀. o mọ̀. mo mọ̀. then do something. Oh yes mo dey promise ẹ màá dì pẹ̀lú ẹ. you better do. You better do. I'll do it, by the way. Ó ṣe ni láàánú lọ́pọ̀lọpọ̀ wípé ẹni agbójú okùnlé kò jẹ́ ní agbá. Ìwọ àgbà amòfin Barrister Jíbádé. Ìwọ tún lè máa mọ òkun ṣe kà pẹ̀lú gbogbo ìrírí ayé, ọpọlọ àti ìmọ̀ ìjìnlẹ̀ tó ní nínú iṣẹ́ òfin. Òun sáré ayé, ó torí ẹ̀ fẹ́ pa ọmọ ọlọ́mọ dànù nítorí ìwà ìbàjẹ́ tiẹ̀. Nítorí o fẹ́ kí ọmọ náà ga. Nítorí pé ó ń dẹ́kun ìwà ìbàjẹ́. Ọmọ náà ń kí ọwọ́ ìbàjẹ́ bọlẹ̀. Barrister Jíbádé, ṣé o rò wípé òfin ò lè mú ẹni? Kò sí ẹnì kankan tó ga ju òfin lọ lórí ilẹ̀ ayé o. Ó wá ran ọmọ ọlọ́mọ tí ò mọwọ́ tí ò mẹ́sẹ̀ tí ò mọ kọ́kọ́ níṣẹ́ ìgbọ̀nsẹ̀ nítorí owó pẹ̀lú ìdúnkòokò mọ́ni oníkọmọ ọlọ́mọ wá jẹ́rìí èké níwájú ilé ẹjọ́. Ṣùgbọ́n o ní báyìí gbangba ti dẹkùn kedere sì ti bẹ̀ẹ́ wò. Ìdájọ́ mi nìyí. Ìwọ amòfin Ajíbádé, ilé ẹjọ́ ìfi ọ́ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù o, bírọ̀ bá lọ fógún ọdún o, bẹ̀tàn bá lọ fọ́gbọ̀n oṣù o. Òtítọ́ ọjọ́ kan lòtítọ́ á bá òtítọ́ o, á bá àfilẹ̀ á lọ òtítọ́. Òtítọ́ o máa lékè lọ́jọ́ kan. Alágbára ayé òde rọra ṣe o, ìwọ ló lò ní ọ̀la ń kọ́. Bọ́gún bá jẹ lọ, ọgbọ̀n á jẹ bọ̀, àṣesílẹ̀ làbọ̀ wá bá. Amòfin kì í rúfin, amòfin kì í máa ń rúfin, kì í máa ń rúfin.